الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أبرلو القولون أسداء بفلون وبنات atún abi Ọlọ́run náà kó bá ní ṣe àlékún kí a ti gẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráalé anabi àtàwọn sàhábì anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé sunna anabi wa Muhammad náà tí ó fi dijọ́ gbẹ̀ndé alkiyama koluwa masa ka ẹni kọ̀ọ̀kan wa náà kunu wa àwọn tí ó ṣoríire ńláńlá báyìí lẹ́yìn náà mo bára mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo sì bá wa náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pọlọláwọ wa nù jọ kí wọn máa ké sí wa pé a wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ká sì máa dáhùn àìní ilé dáhùn mọ́ Ọlọ́run ní jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. القدر وما أدراكم ما القدر ẹ̀gbọ́n táwọn tí a máa nu wí ibi tẹ́mi ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn wọ́n ní lórí ọ̀rọ̀ kádàrá yìí àwọn èèyàn ti dọ́mọ ná lórí ẹ̀ wàláhì làbí wọ́n dọ́mọ ná lérí rẹ̀ wọ́n sì ń kírun wọ́n dọ́mọ ná lórí rẹ̀ wọ́n sì ń gbáwẹ̀ àmọ́ ń bolẹ̀sẹ̀ wọ́n ti tà sí òun lọ́rọ̀ kádàrá yìí nínú àwọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí àwọn àgbàlagbà kọ́ wa kọ́dà ńgbà tí wọ́n ní kémi náà wá sọ̀rọ̀ nípa kádàrá yìí èmi náà tún lọ tutira tí wọ́n ti kọ́ wa wò pé kí la sọ nípa ọ̀rọ̀ kádàrá tọ́lọ́hún ó fi jẹ́ ó yé bó ṣe dàrú má wọn ti jọ̀hún lọ́wọ́ tí òfin ní dàrú má wa lọ́wọ́ ẹ̀gbọ́n tẹ́nìkan wínú àwọn tíra náà ó ní al-qadaru lugzun kabir hara fi fakkihi adkiyahu al-ilm wa ma wasalu ba'da al-ibhari fihi illa ila al-hayra wa kathirun minhum tazandaqa وكثير خرج من الملة لأن القدر سر من أسرار الله تعالى متعلق بعلمه وحكمته لماذا يبني الله الفاجر السفيه ويفقر الفاضل التقي من أولى بالمال الفاجر الذي ينفقه على شهواته أم الفاضل الذي لو كان معه لأطعم منه حتى الكلاب والله تعالى لا يحب الفساد ولكنه أعطى من يفسد ومنع من يتقي جل جلاله جل afayi ni al-qadaru lugzun kabir alọ tí ò nítumọ̀ ní kádàrá alọ tí ò nítumọ̀ òun ní kíni òun ní kádàrá hara fi fakkihi adkiyahu al-ilmi gbogbo àwọn ọmọgbọ́n bérebére nùmọ̀ afa ní kádàrá dààmú wọn. وما وصلوا بعد الإبحار فيه إلا إلى الحيرة lẹ́yìn òfin tó tó àwádìí rẹ̀ kí ni ń jẹ́ kádàrá àáfàá ní the end result gbogbo wádìí wọn ìdààmú náà ni kò lójútu náà ni èyí tó wá lé ń bẹ wa kathirun minhum tazandaqa ọ̀pọ̀lọpọ̀ nù àwọn tó wádìí ìmọ̀ ìjìnlẹ̀ ń pa kádàrá tazandaqu wọ́n dẹ òkì àbíkílà pé mọ́lẹ́dọ̀ sèǹdíkù ẹni tí ọ̀gbọ́tọ̀ ọlọ́run máa tó ní kíní yọ̀ tiẹ̀ lójútu kọ́dọ̀ mẹ́lòmíì wá deny existence ọlọ́run níbi kádàrá ló ti bẹ̀rẹ̀
bó ní ké ẹsẹ̀ lè pé kádàrá ń bẹ ńgbà kádàrá tó wà ń bẹ ọlọ́run ó tún jẹ́ yẹn ya ibẹ̀ ń lọ́gbà géètì tó gbà jáde kó nu ìsìlámù nù. wa kathirun kharaja min al-millah li'anna al-qadara sirrun min asrarillah muta'alliqun bi'ilmihi wa hikmatihi. àfààní kí lójó jẹ́ bẹ́ẹ̀ àṣírí kan nú àṣírí ọlọ́run ní kádàrá. kọ́ra bẹ́ẹ̀ yẹn ọba máa wádìí ẹ̀ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ yẹn bá wádìí ẹ̀ débi kan bí àṣà Ibn al-Qayyim al-Jawzi ni pẹ̀fọ́ntà ẹ̀yin náà ńgbà wádìí àwa padà débi pé wa ma tasha'una illa an yasha Allahu abajira àti gègé lẹ̀ bọ́rọ̀ kádàrá ti rí nu. àfa yìí ní bẹ́ẹ̀ yẹn ọtí ẹ̀ gbọ́ gbogbo ń tà ń wí yìí owó gbogbo wa la máa ti ń dówó èyí ṣe tá a rówó lọ́wọ́ dẹ̀ tẹ́ni ọgbọ́n bẹ́rẹ́bẹ́rẹ́ ó sì tòsí àfàlẹ́ ṣe tó ipẹ́ ní táwa náà mọ̀ pé owó rẹ̀ tó ní náà ní fi ń ba yé jẹ́ ọlọ́run ó sì tún máa bùkún òun náà ló sì fi fún wa pé wọn ò fẹ́ràn ẹni tí ń ṣe ìbàjẹ́ Allahu la yuhibbul fasad ó sì rẹ ni ó ṣe pé bóun bá dẹ owó yìí fún bí ó ti máa kọ́ mọ́sálásí ni ó máa kọ́lé aláìní ni ó máa kọ́tọ́ mú òrukàn Ọlọ́hun ò fún ọ. sẹ́ríkà sírí ńlá ni sẹ́ríkà bàbá àti pé àlọ́ tí ò nítumọ̀ lọ́rọ̀ kádàrá ẹnu yìí tí wọ́n láwọ̀ wá sọ ni èwo ni ò ní jẹ́ káwọ̀ tàṣà ń dákọ̀ èwo làwọn òfin ní kọlu Ọlọ́run látàrí gbẹ̀yàn ń ronú ọ̀rọ̀ kádàrá ẹnu yìí tẹnu tí wá gbànú àmọ́ sírí ńlá tẹ́nìkan ọ̀lẹ́mọdíẹ̀ òun ní kádàrá kọ́dà nínú ohun tí mo tún rí nínú àkọọ́lẹ̀ àwọn onímọ̀ alimami Shafi'i rahimahullahu ta'ala alimami Shafi'i ni mina dalili ala al-qada'i wa hikami bu'sul labib wa tibu 'ayshil ahmaq alimami Shafi'i ni ntòun lè fi ọ̀rọ̀ kádàrá wé bẹ́ẹ̀ bá mọ̀ ntòun fi mọ̀ pé kádàrá ń bẹ bu'sul labib ẹni ọgbọ́n nọtọ gbọ́n ta yóò sì ta kò ní ta yóò so kò ní dé ẹ mọ̀ wá gbé wọ́n sì gbọ́n wọ́n sì gbárí kọ́dà máa pẹ́ lómi gbárí wa tibu 'ayshil ahmaq wọ́n mọ̀ wá sọ fẹ́ lómi gba alájì kìíní yìí 1000 mẹ́jọ ni kìí ṣe méjì ẹ̀yin lẹ́mọ̀ ẹgbẹ̀rún mélòó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sà kó bẹ̀ wò yọ wá torí ẹlòmíì ní a bá gbé ìwé fún chẹ́ẹ̀kì yọ wá tún ṣe báyìí ọlọ́run sí lòun gbé fún Al-Imam Shafi'i níbẹ̀ yọ̀ bá máa ti ń jẹ́ kádàrá kọ́tà tara bẹ̀rù náà kọ́ máa ti ń jẹ́ kádàrá ọ̀rọ̀ kádàrá yìí kọ́dà kìí ṣe ń ta lè fi wákàtí kan wákàtí méjì kọ́dà wákàtí mẹ́jọ sọ àwọn àlùfáà ti ṣe tírà lórí ọ̀rọ̀ kádàrá tó pọ̀ ẹ̀yìn dàkọ díẹ̀ torí ìtọ́lọ́wọ̀n ọba níkẹ́nu tí wọ́n ká àbẹ́ ìtayé ọgbà wá láti wí ẹ̀dàkùn ẹ̀sùn mọ́ àwọn àlùfáà súnà tí wọ́n ta tọ́ kí wọ́n wájú wọn tí wọ́n ṣàlàyé fún wa nínú àwọn tírà tí ń bẹ lórí ọ̀rọ̀ kádàrá à ń pè tírà kan ní القدر وما ورد في ذلك من الآثار للإمام عبد الله بن وهب ابن مسلم القرشي ترى كان أبيكين يوا ترى تنقني القدر للفريابي ننا واتفاني أبي القضاء والقدر للإمام البيهقي رحمهم الله جميعا أبي الاحتجاج بالقدر لشيخ الإسلام أحمد ابن عبد الحليم ابن تيمية الحراني رحمه الله ابن تيمية كينا لين تسي الاحتجاج بالقدر وتسي ترى تقبني القصيدة التائية القصيدة التائية gbogbo tírà yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ délẹ̀ orin Ibn Taymiyyah àbíkọ́ ẹ dákun lápá bẹ́ẹ̀ ni orin Ibn Taymiyyah fi sọ̀rọ̀ kádàrá ó sì kọ 250 ẹsẹ̀ orin mi ata 225 ẹsẹ̀ orin
Ibn Taymiyyah fi sọ̀rọ̀ kádàrá nù al-Qasidatu at-Ta'iyya láìbí abẹ́ àwọn bàbá wa Dr. Qasim ẹ̀dàkùn ẹ̀ bá wa sọ fún àwọn tí ń kọrin lónìí ní Lárúbáwá káwọn náà wo ti Ibn Taymiyyah àyíkọ́sẹ̀ o alẹ́forin ṣe wá sí al-Qasida at-Ta'iyya Ibn Taymiyyah ló ṣe ọkọ̀ débi ẹsẹ̀ 225 kódò nítàn ẹnìkan lọ kọ lẹ́tà sí Ibn Taymiyyah ọwọ́ akọ lórí gbogbo nǹkan làwọn afáàsùn nàmà ẹnì yìí ọkọ ẹsẹ̀ orin mẹ́jọ pé lọkọ sí Ibn Taymiyyah tí ń fi kìrìtìsáìsì kádàrá pé kílẹ̀ yín àfáàmù yín pọ̀rọ̀ kádàrá tí ò lójútu yìí Ibn Taymiyyah wá fi ẹsẹ̀ 225 dá padà kò sì wọlé pé ń bọ̀ ibi tó rìn ti bá náà ló ti kọ gbogbo ẹ̀ lọ́ọ́ kàtà Ibn Taymiyyah wọ́n ní qalaha irtijalan ẹsẹ̀kẹsẹ̀ tó rí orin ni pé ǹjẹ́ wọ́n wí ní lẹ́sẹ̀ mẹ́jọ ọwọ́ akọ lórí 225 bẹ́ẹ̀tù orin ọ̀dà lóhùn tó fún wa sàlàyé jí òye fún àwọn àfáàní ọlọ́nkọ́ mọ́sàbà kẹ́ gbogbo àwọn àlùfáà wa àwọn tí ń bẹ láyé ọlọ́nkọ́ sàlékún dáadáa wa. nípa báyìí díẹ̀ nínú àwọn tírà tí ó sọ̀rọ̀ nípa kádàrá gẹ́gẹ́ bí mo ti wí ẹnu ìtọ́lọ́n bá gbà wá láàyè láti wí àwì èyí tí àwọn ọba mọ ẹ̀rí kanu tíra yìí ibẹ̀ làwa náà ti kẹnu tá a wí ọlọ́nkọ́ mọ́sá sàmàlà gbogbo wa. mal qadar wa mal qada à ń pè kádàrá al qada'u wal qadar torílẹ̀èdè Lárúbáwá báwọn bá pè bí wọ́n ti pè nù al qada'u wal qadar àmàlẹ́ Yorùbá àwọn ní kádàrá náà ni àtàpé ní al-qada'u wal-qadar àbàpé ní al-qadaru lásán kí ni ń jẹ́ bẹ́ẹ̀. huwa ma qada Allahu bihi ta'ala fi khalqihi min ijadin wa i'damin wa taghyir nǹkan mẹ́ta náà ní ń jẹ́ kádàrá ma qada Allahu bihi azza wa jalla fi khalqihi min ijadin aw i'damin aw taghyir ojú mẹ́ta ni náà lọ. gbogbo ètò Ọlọ́run tí ó sì lè yí padà tó ṣètò lórí gbogbo ntọ́dá àti èèyàn àtàlìjànú àti ntí mí àti ntí èmi nǹkan mẹ́ta náà wà ní. ìmọ̀ abẹ àìsí mọ́ bó o sì ti ń bẹ ni mo fẹ́ yí padà sí bá mi. ìjád i'dam taghyir kádàrá ojú mẹ́ta ni náà lọ. nǹkan báyìí ò sí mo fi ọmọ abẹ ẹn tí ń bẹ tẹ́lẹ̀ mo fẹ́ kásẹ̀ lẹ̀ kọ́ máa bẹ àmọ́ kọ́ máa bẹ bí tí ń bẹ ń mo fẹ́ yí padà Ọlọ́run ló ní mẹ́tẹ̀ẹ̀ta bàbá ti gbàgbọ́ yí mẹ́tẹ̀ẹ̀ta ya ti máa ti ń jẹ́ kádàrá gbogbo àlàyé ni tó kù tí ọmọ wa lẹ́yìn ẹ̀ bí wọ́n bá gbé kí ni ń jẹ́ kádàrá nǹkan mẹ́ta òun ni bíbẹ nǹkan àìsí máa rẹ bí ọtí ẹ máa bẹ kọ́ máa bẹ mí ti ń bẹ mọ́. bàbá wa wò ó kádàrá la ní ojú mẹ́ta lọ yìí èyí tẹ̀mí máa wá gbọ́ nílẹ̀ Yorùbá èyí máa gbọ́ kí ní kan wọ́n ní àkúnlẹ̀yìn àdáyébá àyànmọ́ orí ẹlẹ́dàá ẹ̀wọ́lódúkù àkọọ́lẹ̀ kọ́dà Yorùbá tún ní kádàrá ó yẹ ká bèèrè wa èwo ló bá ń tí àwọn àfáà pè ní kádàrá mu nù ta kàkálẹ̀ yìí èwo ni ọba mu kàmáńtà máa wí àkúnlẹ̀yìn ká bẹ̀rẹ̀ látòrí yìí hàn ǹjẹ́ àkúnlẹ̀yìn ẹjọ́ nǹkan kan nù ntí ǹjẹ́ kádàrá nù sẹ̀ríà yìí àti wí fúnra wa o báwọn afa àti sàlàyé ìjád i'dam wa taghyir ńbọ̀lá àkúnlẹ̀yìn wọ̀ mbẹ́ pé ẹnìkan lọ́wọ́ lọ kúnlẹ̀ tó ń yan tiẹ̀ wá kò rí bẹ́ẹ̀ kò sí nínú tí ń jẹ́ kádàrá àkúnlẹ̀yìn ni nínú alifáàgù tá à ń gbọ́ nílẹ̀ Yorùbá ní orí ẹni làwúre àbí ohun gbogbo
ẹlòmíì ó tún wá fọwọ́ gbá orí wọn báyìí. ẹ dákun kí ló rí ní í ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ń jẹ́ kádàrá yìí. o ti dáyé tán kó o tó mọ̀ kó rí ń bẹ dépò kó rí ní ọ̀wà ní ọmọ bẹ. níjọ́ téèyàn ọba sì lọ àtọ̀wọ́n àtòrí wọn jọ lọ àbó wọn lọ tán kó rí rẹ̀ ọmọ ajẹ́ pé orí ọ̀ lágbára ìjáàd kò lágbára ẹ̀ẹ́dàm kò lè lágbára tẹ̀gírù náà. inú tá a tún máa gbọ́ àyànmọ́ àbí àyànmọ́ tí e ní òun náà súnmọ́ àkúnlẹ̀yìn gbogbo eléyìí mafahimu khati'a anil qadar àwọn ọ̀nà tá a gbàgbọ́ kádàrá yé tó yàtọ̀ fún tọ́lọ̀ ń pè ń kádàrá òun ni gbogbo àwọn àlùfáà gbé ẹ̀rẹ́ wo lèmi rí káwọn àlùfáà wa ẹ dákun bí ọba rí bẹ́ẹ̀ tún wá sí o èyí tí mo rí kó súnmọ́ nínú àwọn àlùfáà yìí ni àdáyébá òdodo ọ̀rọ̀ lẹ́yìn o sẹ́rí mi ni àkúnlẹ̀yìn ẹ̀wọ́ tó ni orí àyànmọ́hún kò bá a mú àmọ́ kádàrá àdáyé la bá a lóòótọ́ ẹnìkan òkúnlẹ̀yìn ń bì kan èyí ń wọlé bàbá ní a yorùbá máa pé kíní ká àdáyé bá kádàrá ní jẹ́bẹ́ bíyàn bá tán rẹ̀ ló kù ọlọ́run ò pe ẹnìkan wá kalẹ̀ kó fi kádàrá tiẹ̀ hàn wọn tó bí sáyé wàláyé ònkàlùkù wá dáyé la bára wa dá bára wa yìí kò fún ẹnìkan wá ń tọ́ ìsì òkè ni wọ́n fẹ́ dá ayé lọ́lọ́ yìí ètí ń jẹ́ kádàrá nù. nípa báyìí bàbá tí wàá mọ̀ báyìí pé nǹkan mẹ́ta ní ń jẹ́ kádàrá a sì mọ̀ yìí tó bá a mú nù táwa ń wílẹ̀ yóò bá àmọ̀ yìí tí ò bá a mú kọ̀sákun lẹ́yìn kan bì kan orí kan ò lè dá nǹkan kan ṣe gbèlè àyànmọ́ àmọ́ àdáyébá kádàrá ni lóòótọ́ àmọ́ èyí tí ó kúndùn nítumọ̀ kádàrá òun lè táwọn afa ṣàlàyé wọn nǹkan mẹ́ta ní jẹ́ kádàrá ma qada Allahu ta'ala bihi fi khalqihi min ijadin wa i'damin wa taghyir maratibul qadar nígbà táwọn afa wa ń ṣàlàyé kádàrá wọn ní bá a ti wí yìí stẹ́ẹ̀pù mẹ́rin ní kádàrá máa tẹ́ẹ̀kì káwọ́ tó rí nígbà táwa bá rí làwọ́ tó wá gbé ẹlòmíì ìwọ tí ẹni tí wọ́n sọ ń gbà ẹlòmíì náà tún máa tẹ́rẹ̀ yọ ọmọ gbà àwa ti yàn dà ń bolo ti yàn. èyí táwa ń rí wọn ọ̀dà fún lamẹ́yìn ó kù díẹ̀ káàtó fún lamẹ́yìn wáyé lamẹ́yìn lọ́ọ̀rùn ìgbà táwa tó rí nu stẹ́ẹ̀pù mẹ́ta ti ṣáájú ẹ̀ táwa ọ̀ma òun làwọn afáǹpẹ ní maratibul qadar àwọn levels bí ìgbà téèyàn ń gàgà sọ èyí tó sì kẹrin wọn làwa tó mọ̀ àkọ́kọ́ martaba qadar òun ni al-ilmu ilmu Allahi ta'ala al-azali ìmọ̀ ọlọ́run kọ́kọ́ mọ̀ lẹ́yìn náà ọkọ̀ lẹ́yìn náà ọfẹ́ lẹ́yìn náà lọ́wọ́ àdá ní tí ń jẹ́ maratibu qadar mẹ́rin ni al-ilmu alkitabatu almashiatu falkhaliku èyí tó kángun ní alkhaliku ń jọ tọlọmọba wa dá táwa rí bó ti rí wọn òun làwa tó mọ̀ gbogbo maratibu mẹ́tẹ̀ẹ̀ta yọ Ọlọ́run ọpẹ dákadá sí ẹ̀rí lórí eléyìí nínú al-Qur'an al-Karim kọba àyàwá àyà kan bẹ tó mú ẹ̀rí martaba méjèèjì tá lákọ̀ọ́kọ́ wa ìmọ̀ Ọlọ́run tó ṣáájú káwọ́ tó rí pé nǹkan rí báyìí lẹ́yìn náà alikitaaba bọ́lọ̀nba ma bẹ́ẹ̀ tán ọlọ́run wa pa àwọn tí palasẹ̀ pé ẹ lọ́ọ́ kọ́ síbẹ̀ nù lawhil mahfuz ntí yẹ parẹ́ gbogbo eléyìí bí tá a padà sọ̀rọ̀ dé bọ́lọ̀nba ní ká yẹ ọ gbà wá gbogbo wàhálà tẹ́lómìn ṣe lónìí kí wọ́n tó dàbí 50 alfa sana ló ti gbẹ 50 alfa àbí jù bẹ́ẹ̀ lọ́gà ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta 50,000 years èyí tẹ̀yàn ń dààmú sí láyé nísìnyí. ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim nínú suratu al-Hajj aya 70 ọlọ́run ní
بعد أعوذ بالله من الشيطان الرجيم ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير آية إلى وفاء ما له فري مرتبة علمي أتي مرتبة كني الكتابة الله نقبو أسيسي سلو الله إنك يسيسي لو الله أولا وما بيا كني يسيسي أسيسي díẹ̀ ló kù kékeré báyìí náà ló kù kò sí nínú rẹ̀ pé yóò rí bẹ́ẹ̀ ni ọlọ́ni alam ta'lam anna Allaha ya'lamu ma fi as-sama'i wal ard gbogbo tí ń bẹ ń sánmà àti ilẹ̀ tẹ́yìn rò pé ọkàn rí bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan rí bẹ́ẹ̀ o ọlọ́ni máa wọ ọlọ́run ti gba wájú bá a ti fi orí lórí òun ni kọ́dà lẹ́yìn eléyìí ohun inna dhalika fi kitab àtúntì wa kọ́ kalẹ̀ sínú tírà tí wọ́n parẹ́ wàhálà ju wàhálà lọ Allahul Mahfuz wàhálà àti láéláé ti parẹ́ ntọ́lọ́mùbá ti kọ́ bẹ́ẹ̀ kì í parẹ́ eléyìí ni martaba alakọ̀kọ́ àtẹ̀kejì bàbá wa di kẹta ló di màṣíà ńgbà ọlọ́mùbá ti mọ̀ lẹ́yìn náà tó ní wọn kọ́ ọlọ́run ìfẹ́ o òun ló fi ní wàyámuhu yuthbitu Allahu ma yasha'u ويمحو نعم يمحو الله ما يمحو الله ما يشاء ويثبت torí pé Ọlọ́run ti mọ̀ ó sì ti ní wọn lọ kọ àmọ́ ṣe é ṣe kọ́ mọ́sẹ̀lẹ̀ ó ti mọ̀ pé mo ti fi orí nì kọ́dọ̀ ó ti ní ẹ lọ kọ́ kalẹ̀ ẹ̀yin màláìkà bí mo ti fi orí nì òun ni bí wọ́n bá ń sọ fẹ́ lómi pé máa ṣàdúrà yọ àní bọ́lọ̀ ti parí iṣẹ́ má ṣe rẹ o Ọlọ́run ní bàbá wa wù ú òun lè pa tó wù ú rẹ òun náà lòun ní wọ́n kọ́ kò sì sẹ́ni ó tún ní rẹ́sà tó lè fi ìrẹ́sì ẹ̀ àfọ̀hún òun ní mẹ́rìtàbà màṣí àfijẹ́lẹ̀ kẹta Ọlọ́run ìfẹ́ ọmọ ó ní wọ́n kọ́ ìjọba bá wá fẹ́ innama amruhu idha arada shay'an an yaqula lahu kun aha njọtọlọmba ti wá fẹ́ ń kún lókù kó sì máa rí bẹ́ẹ̀ bí màṣíà ọlọmọba ti wá dé òní kálukọ wá tẹ̀lé èyí ń làwọ ṣẹ̀ṣẹ̀ wá rí gbá nǹkan báyìí rí báyìí ẹlẹ́ẹ̀kẹrin làwa ṣẹ̀ṣẹ̀ mọ̀ ọ́n nínú àwọn maratibu al-qadari táwọn afa ṣàlàyé fún wa wọn ní kí lè rí lórí eléyìí Ọlọ́run ní wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin nínú suratu Takwir aya 29. Dalilul khalqi Ọlọ́run ní dá gbogbo nǹkan gbogbo tí ń bẹ lórí ilẹ̀ Ọlọ́run ló dá èyí tọ́lọ́run ọba fẹ́ kò ní wà ní Ọlọ́run ní wallahu khalaqakum wa ma ta'malun nínú suratu Safat aya 96 nínú suratu Zumar aya 62 Ọlọ́run ní Allahu khaliqu kulli shay'in gbogbo nǹkan lòun dá. àwọn ẹlòmíì tí Kùránì ọba ti wọnú ẹ̀jẹ̀ wọn tí èyí wọn ẹgbẹ́ kí ni wọ́n wá wí àwọn dàsí microphone tẹ mú lọ́wọ́ ìsọ̀rọ̀ lọ́dà Ọlọ́run lọ́dà tóró ń lọ́dẹ ni ọ̀dà. Allahu khaliqu kulli shay Ọlọ́run ní gbogbo nǹkan lórí ilẹ̀ òun lòun dá bí ọba dé ìbò tó ṣe microphone òun ó ṣe microphone. wa huwa ala kulli shay'in wakil gbogbo nǹkan lòun ṣe mójútó òun ọ̀dà àtàkùn òun kò ní ẹ Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ nípa báyìí eléyìí ni bí wọ́n bá fi wá pé lẹ́yìn tá a mọ̀ pé n ti ń jẹ́ kádàrá nǹkan mélòó ni nǹkan mẹ́ta ìjádùn i'damun wa tagyir ìgbó wa ni kádàrá máa ń ṣẹlẹ̀ táwa ń rí the final stage làwa ń rí stages mẹ́ta ti ṣáájú ẹ̀ ilmu Ọlọ́run ìmọ̀ rẹ̀ lẹ́yìn náà kìtàbà lẹ́yìn náà màṣíà lẹ́yìn náà kíni lọ́wọ́ àtó kan al-khalq jalla jalaluhu jalla ẹ̀dá kan gbọ́dọ̀ tóbi Allahu akbar ìtumọ̀ rẹ̀ náà pé kátó túmọ̀ rẹ̀ ìmọ̀ Ọlọ́run lẹ́yìn náà lọ́ kọ́ kalẹ̀ Ọlọ́run tí í pa àwọn màláìka láṣẹ kéfẹ́ gbogbo gbàyẹ Ọlọ́run ò tí ì fẹ́ kí nǹkan náà wáyé ẹ̀kẹta ni ó tó wá kankan ní al-mashiyah ńjọ́ bá ti wá fẹ́ kò sí ńjọ́ dà padà mọ́. innama amruhu idha arada shay'an
an yaqula lahu kun fayakun. Makanatul iman bil qadari fil islam. Gbogbo tá a wá ń wí láti gbà tá a ti ń wí yìí afẹ́ ká fi mọ̀ kí ni ń jẹ́ kádàrá, kí lọ́lọ́ ń pè ní kádàrá, èwo sì là wá ń pè ní kádàrá tí ọjọ́ kádàrá àti ìyẹnjú ẹ̀. Kí wá ní kádàrá ní í ṣe nú ẹ̀sìn èmi àtẹ̀yìn. Makanatul iman bil qadari fil islam. Ẹ̀rí ńgbà tí mo dé àárín yìí mo wò pé ntí ó yanjú ẹ̀ yẹnyẹn òun ni kí ká má di fi ànábì kan sallallahu alayhi wa sallam. Hadith yìí ń bẹ nínú sahihu al-imam Muslim, nínú sahihu al-imam Muslim, nínú àwọn hadith tá a mọ̀ kọ́ lálàáfíà tí o sì ń katọ́ kọlu òun là hadith yìí. Hadith yìí al-imam Muslim ọgbà wa bi isnadihi an Kahmasin an Abdullahi ibn Burayda an Yahya ibn Ya'mar radiyallahu anhum jami'a. Àwọn afa imam Muslim tí ma gba hadithi wa lọ́dọ̀ wọn. Yahya ibn Ya'mar nínú àwọn táǹpẹ̀ ní tabi'i ni wọn, àwọn generation tó wá lẹ́yìn anabi lẹ́yìn sahabe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Hadith yìí bẹ́ẹ̀ nù sahih Muslim yìí mo ti wí. Ìtumọ̀ rẹ̀ ní kúkúrú. Yahya ibn Ya'mar tó jẹ́ kan nù àwọn tabi'i àwọn generation tó wá lẹ́yìn àwọn sahabe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlá kọ̀kọ́ pé yẹn ọkọ̀ máa yìnyín pé kí ni wọ́n ń pè ń kádàrá. Ọlọ́kùnrin kan tó ń pè ní Ma'badun al-Juhani òun lọ dálẹ̀ nílùú wo nílùú Basra ń bẹ ní Iraki lónìí, ìlú tá à ń pè ní Basra ó wà ní south Iraki lónìí, òun ní ó wà lẹ́gbẹ̀ẹ́ Kuwait. Ọlọ́kùnrin yìí Ma'badun al-Juhani ti ń gbé Basra, àkọ́kọ́ pé yẹn ọkọ̀ máa sọ̀rọ̀ pé kí ni ń jẹ́ kádàrá. Ma'badun yìí lọ dálẹ̀ sẹ́mi pé bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ nǹkan ntí wọ́n ti ẹ̀sẹ̀ pé ntọ́lọ́wọ́ lọ́wọ́ sí ìtètè máa rérò ni. Nígbà táwọn fi ṣe pa àwọn ti rí pọ́nmọ kéwù ń di méjì ń di mẹ́ta ń di mẹ́rin wọ́n ń pọ̀ lọ́dọ̀ ẹ̀ ń sì ń wí ti ń wí fún wọn. Àwọn bá gbéra òun àti ẹnìkan ọ̀dàkọ rẹ̀ Humaydu ibn Abdurrahman, àwọn lọ sí hajj àbí umrah, àwọn wá ní báwọn bá pàdé ọ̀kan nù àwọn sọ̀hábì anabuwa Muhammad sallallahu alaihi wasallam. Àwọn òbí léèrè pé etí Ma'badul Juhani àtàwọn èèyàn rẹ̀ ń wí ni o èwo là nẹ́bi kọ́yìn. Ẹ dákun ẹja wo òye síbẹ̀ ni èwo là nẹ́bi kọ́ ẹ̀yìn. Ajẹ́pẹ́ ẹ dákun èèyàn lè máa ṣe wáàsí tó bá wù o, èèyàn lè gbé káńtà kalẹ̀ kọ́ máa ṣe kíni kọ́ máa wù tó bá wù wáàsí. Àmọ́ ẹ dákun ẹja wo béèrè pé èwo là nẹ́bi kọ́ àwọn tó bá gbé àkòsí jàmbẹ́. Mẹ́tọ́ọ̀dù ni làwọn lò ní wọ́n fi gbádùn ayé. Ebi ń wí tiẹ̀ ní ọ̀dà ọ̀sẹ̀ wọn gbọ́ àmọ́dàkùn èwo là nẹ́bi kọ́ àwọn tí wọ́n bá gbé. Àwọn ìsá àmúyàn sí agbọ́tìyìn àmọ́tà nẹ́bi làwọn lò sallallahu alaihi wasallam. Àbí yẹn lè fọlọ́pàá múyàn sí yín o. Gbọ́n tí mo wí ni àgbọ̀ àmọ́ wọn là nẹ́bi wí báyìí. Tà nẹ́bi òun làwọn ó sì ṣe kíni òun làwọn ó lò. Yahya ibn Ya'mar ọlá wa ti lérò pé bàbá pàdé kan náà àwọn sọ̀hábì ànábì o a kò bí wọn pé báyìí ni wọ́n ń wí èwo là ànábì kọ́yìn. Ó ní gbà tó lọ́wọ́ ó ṣe tá làwọn rí wọn ò rí sàbẹ̀ kékeré inú àwọn àgbà sọ̀hábì ànábì wọn rí. Abdullahi ibn Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wa an abihi. Wọ́n rí Abdullahi ọmọ Umar radiyallahu anhuma. Ọlọ́lọ́ ni wọ́n sálábà pàdé rẹ̀. Wọ́n náà wá bíi pé àwọn kan máa ń bẹ́ lu wa kọ́dà ẹgbọ́ bó ti ròyìn wọn. Yaqra'una al-Qur'an, wọ́n máa kí al-Qur'an púpọ̀ àṣepé wọn ìsàlàyé màkà. Yaqra'una al-Qur'an kọ́dà wa yataqaffaruna al-ilma, riwaya méjì lọ́wọ́ ń bẹ láwùjọ yìí. Yataqaffaruna al-ilma bi taqdim al-qaf aw yatafaqqaruna al-ilma bi taqdim al-fa. Ìtumọ̀ méjèèjì ni pé wọ́n ń ṣe wàhálà púpọ̀ ń bí ma. Yatlubuna yahrisuna alayhi yajma'una. Àwọn Ma'badul Juhani kése pé wọn mọ̀ké wo kọ́ra wọn má Al-Qur'ani ké kọ́ra wọn wá má àmọ́ tí wọ́n wí ní èwo là Nábì kọ́ ẹ̀yìn sallallahu alayhi wa sallam.
wa annahum yaz'umuna alla qadar inti wọn wá ń wí tá a fẹ́ fi lọ́wọ́ Abdullahi bin Umar wọn ni la qadar wa anna al-amra unufun kò sí kádàrá ń bì kan ònkaluku òun làwọn àfi padà sí ọ̀rọ̀ Yorùbá àti má bá dùn lọ́kọ́ pilẹ̀ ọ̀rọ̀ tí Yorùbá ń sọ ebi àkúnlẹ̀yìn ní orí ẹni ní wa anna al-amra unufun aláwọn má bá dùn wọn pé al-amru unufun gbogbo nǹkan láyé ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní orí ẹni ní Ọlọ́run kádàrá kínníkan látàrí mẹ́yẹ ẹgbẹ̀rún múlẹ́tìrì Ọlọ́run má bá dùn ju hàn ní wọn kọ́ ń wí ní gbòòrò Basra àwọn abi Abdullahi bin Umar pé wọn kéwù wọn ma kéwù àmọ́ tí wọn wí ní ẹ̀gbọ́n tí Ibn Umar wà fi dá wọn lóhùn jọ́nà qala fa idha lakita ulaik ọ̀nà Ibn Umar wà ń sọ fáwọn pé bẹ́ẹ̀ bá rí kan nù wọn èyíkéyìí tẹ́ bá pàdé nù wọn ẹlẹ́mi lamẹ́yìn ọmọ lamẹ́yìn sọ̀hábì anabi sallallahu alayhi wa sallam mo wí báyìí fakhbirhum anni bari'un minhum wípé mo yọwọ́ yọsẹ̀ lọ́rọ̀ wọn ọ̀rọ̀ wọn kàn mí wa annahum bura'u minni àwọn náà kàn èmi náà èmi wọn ò sí ńlá nǹkan náà ẹni sọ̀hábì anabi bá yọwọ́ lọ́rẹ̀ anabi yọwọ́ lọ́rẹ̀ torúkọ àwọn sọ̀hábì ò gbèsè kọjá anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ǹjẹ́ Ibn Umar kọ àlọ́ tí Ibn Umar ń pa fún wọn nù ẹ sọ fún wọn ẹni mo yọwọ́ lọ́rọ̀ wọn o káwọn náà yọwọ́ ń bi tèmi náà èmi wọn ò sí lójú kan náà àmọ́ o walladhi yahlifu bihi Abdullahi bin Umar ẹ wí fún wọn ní òun fi Ọlọ́run tá Abdullahi bin Umar máa fi búra òun fi búra law anna li ahadihim mithla uhdin dhahaba kókó ní pé wọ́n ń kéwú kókó ní pé wọ́n ń wá mọ́ bí wọ́n bá ní tó tó ké Uhudu tó tó góòlù tí wọ́n ná sójú ọ̀nà tọ́lọ́run Ọlọ́run ní gbà Abdullahi bin Umar ló wí bẹ́ẹ̀ nínú Sahihu Muslim kókó nínú tẹ́ ti fi ròyìn wọn lákọ̀ọ́kọ́ pé wọ́n kéwú wọ́n ké Kùránì wọ́n wá mọ́ kí wọ́n tún wá lówó kún ẹ̀wọ̀n kí bọ́lọ̀ bá fẹ́ ṣe dáadáa fún yẹn bọ́ bá jà fáà yóò tún wá lówó yóò máa wá ná ìmọ̀ yóò tún máa ná kíni yóò tún máa ná owó Ibn Umar ní bọ́lọ̀ bá pa méjèèjì pọ̀ fún wọn wàláyé Ọlọ́run ní gbà lọ́wọ́ wọn hatta yu'minu ma qabila Allahu minhu hatta yu'mina bil qadar Ọlọ́run ní gbà lọ́wọ́ wọn títí tí wọn ó fi bìlíìfù nínú kíni nínú kádàrá hadithu yìí tó wà nínú Sahihu Muslim òun ló fi rinlẹ̀ fún wa pé bí wọ́n bá bi wá pé ìjọ́rọ̀ kádàrá tó ń tí torí o bá ní gẹ́gẹ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tí àmọ́ yọ àdásí ǹjẹ́ alẹ́ yọ àdásí lè alẹ́ yọ dásí ọ̀rọ̀ kádàrá tó bẹ́ẹ̀ ẹ dàgbọ́n jẹ́ rìpíìtì ẹ̀ ntẹ́yìn ó torí ẹ̀ kéwú tí ó mal Kùránì tí ó wà mọ́ tí ó tún wá ní tó tókè Uhudu ngóòlù tí ó na sójú ọ̀nà tọ́lọ́hún wà ní gbà kankan mẹ́. Ibn Umar ló wí o ó ní títí tí wọ́n yé gbà pé kádàrá ń bẹ ajẹ́pẹ́lẹ́ yìí ní fi hàn wá pé lẹ́yìn tí Ibn Umar sọ̀rọ̀ débì Ibn Umar dákẹ́ ó wá ní haddathani abi Umar ibn al-Khattab bàbá mi ti ń jẹ́ Umar wá sọ báyìí fún mi ó wá ka hadithu tí gbogbo wa ti máa ní hadithu Jibril akhbirni anil iman qala al-iman an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal qadar khayrihi wal yawmil akhiri wal qadari khayrihi wa sharrihi. Ibn Umar wá ka hadithi náà fún wa ntọ́jọ́rọ̀ kádàrọ̀ lágbára débẹ̀ ni pé wọ́n bi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ti ń jẹ́ ìmánì kìí ṣe ń ta lè fojú rí lamẹ́yìn ní ìmánì kò sí ìmánì lára làkàṣègbè kí ni jẹ́ ìmánì wọ́n wá bi Ànábì bẹ́ẹ̀ Ànábì ní nǹkan mẹ́fà ní jẹ́ ìmánì àkọ́kọ́ an tu'mina billah kọ́ gbọ́lọ́ngbọ́ ọgbà tí ọ̀rà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ gbọ́ ọgbà àwọn òjíṣẹ́ Ọlọ́run gbọ́ ọgbà màláìkà gbọ́ ọgbà pálíkìyàmà ń bẹ kọ́ wá gbà pé kádàrá ń bẹ Ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam Ànábì nínú tí ń jẹ́ ìmánì òpó ìmánì mẹ́fà òun ni al-imanu bil qadari wa
ẹ dákun jàmá mùsùlùmí lórí kó tá a dé yìí òun ni a ti pàkíyèsí wa àwọn nǹkan kan bẹ láwọn nǹkan kéékèèké téèyàn máa kírun yóò máa gbààwẹ̀ yóò máa náwó sójú ọ̀nà tọ́lọ́run yóò máa ṣe wàhálà kọ́dà yóò máa lọ hajj kò sì ní débi kan lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́nkọ́ sọ wa mẹ́ kọ́lọ́nkọ́ má jẹ́ àṣẹ sí àṣẹ dànù òun la fi ń kìlọ̀ fúnra wa pé àwọn nǹkan kéékèèké báyìí ẹ dákun ẹ má jẹ́ àfi bara wa ń sẹ́jẹ́ nígbà tí yẹn bá wa ń kírun tí ń gbààwẹ̀ tí ń yọ zaka tí ń lọ hajj gbọ́n tí Ibn Umar wí ni òkè Uhudu mọ̀ntà lè fi wé Nàìjíríà yìí sí anirókè Uhudu Nàìjíríà ọ̀rọ̀ sóbí lọ́hùn ọ̀jìnà sí sóbí púpọ̀ wàláhì òkè Uhudu òkè ńláńlá ni ńgbà tí wọ́n bá wá níbẹ̀ yẹn bá wá kó owó tó tójú òkè Uhudu jọ tọ́nà sójú ọ̀nà tọ́lọ́hún ọlọ́hún ò ní gbà á nítorí kíni torí pé kò ní gbàgbọ́ sí kádàrá ẹ dákun ẹ já ronú sí o ọlọ́hún ò ní já ṣiṣẹ́ káfọwọ́ ṣiṣẹ́ káfẹsẹ̀ dánù. lẹ́yìn eléyìí ni Ibn Umar wa ka hadith tí gbogbo wa ti mọ̀ yẹn òun ni hadith Jibril hadith tó gùn tá a ti mọ̀ táwọn baba wa máa kọ́ wa láti kékeré nbẹnu hadithi yi pé akhbirni anil iman malaika Jibril bi anabi pé kó ṣàlàyé ntí ń jẹ́ ìgbàgbọ́ imani fún un inú ta anabi wa Muhammad sallallahu alaihi wa sallam wá fi dáhùn òun ni pé wa an tu'mina bil qadari khayrihi wa sharrihi kó nígbàgbọ́ pé kádàrá ń bẹ anabi wá fi nǹkan kan kún sallallahu alaihi wa sallam khayrihi wa sharrihi àtẹ̀yítọ́ da àtẹ̀yítí ọ̀dà àtòrí àtàbúrú ibi ni ọ̀rọ̀ dé apá kìíní ọ̀rọ̀ kádàrá ìsábà máa rọrùn fáwọn èèyàn láti gbà kọ́lọ́wọ́ kádàrá òòrè máa yàn kọ́dà kò nídìí pé ẹsẹ̀ wá sí fún òun gan ni ó ti kọ́ máa sọ fún yín pé ọlọ́run lọ́kọ̀ tiwa bẹ́ẹ̀ mọ̀ pé ọlọ́run àwọn àgbàlagbà ṣiṣẹ́ púpọ̀ ọlọ́run ń san àwọn àgbàlagbà òun gan ni ó ti máa wí bẹ́ẹ̀ àmọ́ ẹ jẹ́ kí wàṣárì yìí kédàkejì ọ́ kún nígbà wọn wá ní ìyá kan nígbà wọn ní àwọn aráalé tí wọn ò sí ń bẹ nígbà tí ń da fún yàn nígbà wọn wá ní ẹnìkan ẹ̀dàkùn ẹ̀já fura sáàrin ni lànàbí fi ní khayrihi wa sharrihi níjọ́ yẹn bá ti ń gba kádàrá dáadáa níjọ́ ti ń da fún tó gbà pé kádàrá ni níjọ́ tó bá kù díẹ̀ káàtó ní ti ń jẹ́ ìmánì nìyẹn àfi kéèyàn gbà o kọ́lọ́n kọ́ mọ́sá sí rọrùn fún wa láti lè gbà bẹ́ẹ̀. bàbá wa ń sọ̀rọ̀ al-imanu bil qadar tá a nàbí wí fún wa yìí sallallahu alayhi wa sallam asiti makina ń pè ní kádàrá ama àwọn gbèsè ìpele tí kádàrá máa lọ aṣọ pàtàkì kádàrá nínú Islam ntọ́wákùtà mẹ́nubà ni pé ọ̀nà táwọn èèyàn wá yà sí nípa ọ̀rọ̀ kádàrá yìí ǹjẹ́ gbogbo èèyàn náà lọ gba kádàrá bọ́lọ́wọ́ àtànẹ́bì ti fi àgbà sallallahu alayhi wa sallam. اختلف الناس إلى ثلاث مجموعات bàbá ní ká gbogbo làwọn èèyàn pín sí wọ́n pín sórí ọ̀nà mẹ́ta lórí ọ̀rọ̀ kádàrá àwọn kan bẹ tá ń pè ní aljabariya à ń pa àwọn kan ní alqadariya wa baynahuma ahlu sunnati wal jamaa kọlọn kọ masa kawa kunu wa àwọn sunna anabi wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo bá ti ṣàlàyé nínú al-Qur'an al-Karim nínú hadith anabi wa Muhammad sallallahu alaihi wa sallam yìí agbóyè àwọn ọmọ anabi Adama wà ṣọ̀kan lórí ọ̀rọ̀ kádàrá àwọn kan gbọ́ kádàrá yé látàrí pé eléyìí tá a fẹ́ sọ yìí kìí ṣe tàwọn tó ní òsì kádàrá o aláwọn tí wọ́n láwọn fẹ́ gbọ́ kádàrá wọ́n fẹ́ gba kádàrá gbọ́ náà wọ́n sì tún pín sọ́nà mẹ́ta ìran àkọ́kọ́ làwọn tí wọ́n ní ọmọ anabi Ádámù dà gẹ́gẹ́ bí ewé orí igi tátẹ́gùn gbé kí ni
gbogbo ntọ́ bá ṣe Ọlọ́run náà ló ní ó ṣe kọ́dà kọ́ ma wal iyadu billah bọ́ba jalè náà Ọlọ́run ló ní ọjà àbí bọ́ba ṣe nǹkan báyìí náà a kádàrá rẹ̀ ní o àrínú àwọn kan bẹ́ẹ̀. ìdàkejì wọn òun làwọn afáàpẹ ní al-Qadariyya àwọn làwọn torí káwọn má bàa kó sí ní táwọn Jabariyya kó sí torí pé ẹsẹ wa léèyàn jalè kádàrá náà ló mú jalè Ọlọ́run sì ní ó má jalè èyàn ṣe zina ẹsẹ wa ní kádàrá ló ní ó ṣe Ọlọ́run sì ní ó má ṣe zina ẹgbẹ́ wo làwọn tó wá introduce àwọn náà tó wá kọjá là òun ní àwọn àlùfáà fi máa ké fún wa pé kódà bẹ́ẹ̀ yẹn ọba tako ẹni tí ń ṣe ti ọ̀dà àfi kí wọn náà máa ń tọ́ da kọ́mọ yìí pé má débi yìí ni wọ́n wí àmọ́ má débi yìí nìkan kọ́ wọn náà wà kọjá bí ó dé irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ sáwọn tá à ń pè ní Qadariyya yìí ẹgbẹ́ kí làwọn wá wí àwọn wá ní àà Ọlọ́run ò lè sọ pé kéèyàn má jalè kó tún wá jalè káwá pọ́lọ́ náà mà sí olè tọ́já ọjà lè tán lọ́lọ́run tó mọ́ pé ńgbọ́ ọjà lè tán o kọ́dà lọ́lọ́run náà ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé ó lè lọ́mọ ẹja yìí wọlé ẹ̀yà àgùnbẹ̀ ẹ̀dá ewo lọ́dá nínú méjèèjì wa ahlu sunnati wasatun baynahuma wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida ọlọ́ni bóun ti sẹ̀yìn àlùmọ́ anábì nù sallallahu alayhi wa sallam báwọn kan bá yà sí yìí tí wọ́n yà sọ̀hún ẹ̀yẹn wá dún déédéé bọ́lọ̀ ti fẹ́ kẹ́ ẹ̀ dúró bẹ́ẹ̀ ni ahlu sunna wal jamaa àwọn sunna anábì bẹ́ẹ̀ ni wọ́n rí ń pọ̀ ọ̀rọ̀ kádàrá yìí àwọn ni wọ́n wá dá sáàrin àwọn méjèèjì ẹ̀yin Jabariyya ń tẹ̀ sọ yìí ò rí bẹ́ẹ̀ tẹ lọ́mọ anábì adama bíi atẹ́gùn tí abí ewé tatẹ́gùn ń gbé ni kọmọ òun náà kàn rí pé òun kàn sé ni bọ́ba kírun Ọlọ́run ló ní ó kí ó ti wà nù kádàrá rẹ̀ pé yóò kí ni bọ́ba pààyàn ó wà nù kádàrá rẹ̀ pé Ọlọ́run sì ní ọmọ pààyàn bí ọba kí Ọlọ́run sì lọ́ọ̀ gbọ́dọ̀ má kírun kò sínú kádàrá rẹ̀ pé yóò kí náà ni ara ti à ń sọ lẹ́ẹ̀kan nu pé alọ́ tí ò ní tùmọ̀ lọ́rọ̀ kádàrá pé yẹn ọba rọra bẹ́ẹ̀ sẹ́ àwọn kan ti yẹ ń bí ọlọ́mọdéṣẹ́ wọ́ yẹ ẹ wo analysis yìí àti Jabariyya àti Qadariyya wọn làwọn fẹ́ kọ lọ́lọ́run náà ni àwọn Jabariyya kí ló sọ àwọn débi tí wọ́n lọ igbe Ọlọ́run ó sì pé kéèyàn mẹ́jalè tí ó wà lọ jà ajẹ́kọ́lọ́run náà ó ti kádàrá pé àwọn tọ̀hún àwọn ni àwọn ọ̀gbà yìí tẹ̀ wí òun àwọn náà bá tún kọjá là wọ́n ní kọ́dọ̀ Ọlọ́run ọ̀ma ńgbò ṣe tán lọ́lọ́run ma kọsọkan tó bala na tọlọ́run àti tànàbí mu lọ méjèèjì. famadhabu ahli sunnati wal jama'a fi madhabi al-qadar aw fi al-qadar. kíni tó bala na tànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam mu tí wọ́n mùmínì tó gbọ́dọ̀ wà lẹ́mìí rẹ̀ nípa ọ̀rọ̀ kádàrá òun ni tó wà láàrin méjèèjì òun ni pé bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wá ti wà yìí ìrádà ń bẹ pẹ̀lú wa ìṣẹ̀ṣà ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run fi ability ká lè mọ̀ tún àtòsí ó build ẹ̀ sára ẹni kọ̀ọ̀kan wa bá ti wà yìí inna hadaynahu imma shakiran wa imma kafura wa alhamaha fujuraha wa taqwaha gbogbo àwọn àyà pọ̀ lọ bẹ́ẹ̀ tí ń fi hàn wá pé Ọlọ́run ọba ní ala ọ̀nà méjì kalẹ̀ fọ́mọnìyàn kò mú kàn bẹ́ẹ̀ imma shakiran wa imma kafura ọ̀jẹ̀ni tí ó dúpẹ́ tí ó mórí Ọlọ́run ní múmi ní òdodo àbọ̀sà ìmórí Ọlọ́run la fi mọ́mọnìyàn nù àyà mi fujuraha dípò kí lọ́ba fẹ́ ṣe wa taqwaha ìbẹ̀rù Ọlọ́run rẹ̀ náà Ọlọ́run la fi mọ́ àmọ́ká wá pé gbogbo ntí ọba ṣẹlẹ̀ ìmọ̀ Ọlọ́run ọ̀ma àfìgbọ́ ṣẹlẹ̀ tán àbí Ọlọ́run náà ló ní ó ṣe ní ó tún wá jẹ́yìn àlórí ẹ̀ kọba mu kò sì bá ayé Al-Qur'ani mu kọba sunna Nabi Muhammad sallallahu alaihi wasallam mu
ntí ń wí àwọn afáà mọ̀ pé lógùsù ni àlọ́ ni tó lè má fẹ́ yé wọ́n wá fi tí ó fi yé hàn wá àlùfáà wa bàbá wa Sheikh Ibn Uthaymin rahimahullah ta'ala inú àwọn afáà tí wọ́n máa kọ́ yẹn kọ́dà bẹ́ẹ̀ yẹn ọba máa léfò rí tó bá jókòó níwájú Sheikh Ibn Uthaymin yọ gbọ́n tí wọ́n wí wọ́n jẹ́ nígbẹ̀yìn ó sùn bọ́lá ti wí kan ni wọ́n tó béèrè pé kí n mo wí lẹ́ẹ̀kan Sheikh Ibn Uthaymin ní ẹni tí ń ta wíyẹ ọba yé kọgbọ báyìí ẹnìkan wà lórí àjà wọn lẹ́nìkan ṣe kíni ó wà lórí àjà ó sì fẹ́ bọ́ sí ilẹ̀ ẹlẹ̀ ọwọ́ ni wọ́n lọ bá ń gbé àga wọ́n wá fi àga lé ibi tí ó lè gbélé wọ́n wá ń gbẹ́sẹ̀ lé ení èjì ó sì fi ṣe kíni ó sì fi sọ̀kalẹ̀ sí ilẹ̀ ẹnì kan náà káwá kó tó dijọ́ kejì ó tún fẹ́ tàtòkè náà bọ́ sí ilẹ̀ ó tún ní ẹ lọ gbé kíni ẹ lọ gbé àga wá ńgbà tí wọ́n yé gbàgàdé àṣegi kan ti jẹ́ nínú gitọ́ gbẹ́sẹ̀ lé ní àjà ọba bá rẹ̀ lẹ̀ kí ni ìyàtọ̀ méjèèjì ìyàtọ̀ méjèèjì ni pé àwọn kankan bẹ tagbára ọmọnìyàn ká onírú kéèyàn jábọ́ láti orí àjà àmọ́ nǹkan mi ń bẹ tó pé fún rẹ̀ ní ó pé ẹ bá ń gbé àga ilẹ̀ náà làwọn méjèèjì ń bọ̀ o àtẹni ọjà àtẹni tó ní wọn bá wọn gbé àga ìgbà wọn ti bára wọn bára wọn lẹ̀ àmọ́ kan òun ló chúùsì àti wálẹ̀ èkejì ọjà wálẹ̀ bọ́rọ̀ kádàrá ti rí nu ntí àwọn ntágbára wọ̀ ká òun ni tọ́lọ̀ wọn ò ní bí wa òun la lè pé a kádàrá ni lápèjúwe nísìnyí ó ṣe jẹ́ pé ẹ má bínú ṣe ó ṣe jẹ́ pé lé àgbáríjì dòmọ̀ lọ́lọ́ ní káwọn ẹlọgbà akọrin bí ó ti jáde wọn lágbára yìí wọn àbí wọn lágbára wọn má wọn gbé maka mọ wọn kò yóò wù wọn kí wọn bí àwọn maka àbí torí káwọn èèyàn mọ̀ wá sí wa gbọ́ pé kódò tún nílé àgbáríjì dòmọ̀ ọ̀dà àbí bẹ́ẹ̀ o gbogbo ọmọ Nàìjíríà tọ gbogbo bí òun maka ẹsẹ o kó de mi nẹ ilé aláró tẹ lọ́rùn àmọ́ wù mí kí wọn bí mi ní maka káwé báwọn nípa báyìí wọn lágbára kí ó ṣe pé maka wọn ti bí àwọn bó tilẹ̀ wọ́ wúyàn tó àmọ́ ńgbà tí ẹ ti wá jáde láti ibi ẹ ti jáde ìyá yín tẹ ẹ wá lónìí ẹ̀yin lẹ mọ̀ pọ́ yẹ wáyà yín ọ́ dáa wọ́n lè pè yín kọ́dà ń bí ẹ ti ń bọ̀ ẹ lè wá rẹ́ nìkan tí ó pè kí ni ń bọ̀ lọ́n lọ ìpàdé kíní kan bẹ lọ́nà ẹbẹ̀ ń tí wọ́n pè wọ́n mẹ́ ààrẹ ni tí ó padà àbí ọlọ́run ní sàwá bẹ́ẹ̀ wọ́n ní àmìnú tá a fi mà wípé àtọ̀nà àwọn jàbáríyà o àtọ̀nà àwọn kọ̀dàríyà o ọ̀sọ́nà nù méjèèjì o ọmọ anabi adama ọ̀làwọn ntagbara rẹ̀ ká tọ́lọ̀ ń sì fẹ́ wèwo ló mú bẹ́ẹ̀ imma shakiran wa imma kafura lódodo wa nípa àwọn kankan bẹ tó ìpẹ́lágbára ọmọ anabi adama ọ̀ka kọ́rọ̀ ọlọ́run ò ní bí yẹn kò ní jẹ́ yẹn ń yà sí yìí o ntagbara wọ̀ bá ká àmọ́ àti jabariya ni kápọ́lọ́hún ní jẹ wá ń pàkà ṣe ń tà fẹ́ òun náà ni ó tún wá pọ́n wọ́n jẹ wá ń yà lórí ẹ̀ kálá èyí wọn ọba Al-Qur'ani mu ọlọ́run yìí sálábòsí ọba sunna anabi mu sallallahu alaihi wasallam kásì wá pé kò sí ntọ́lọ́hún mọ́ àwa là ń ṣe tó wù wá fúnra wa ń gbà ṣe tán lọ́lọ́hún mọ́ ọ̀tàkù ìmọ̀ ọlọ́run àtàgbára rẹ̀ tó rọ kiri ká gbogbo nǹkan fa ahlu sunnati wal jama'a wasatun bayna al-jabariyati wal qadariyya. nínú ahadithu anabiwa Muhammad sallallahu alayhi wa sallam taafi gbàgbọ́ yìí ti ń jẹ́ kádàrá yìí lórí ọ̀nà madhabi ahlu sunna wal jama'a hadithu ibn Abbas radiyallahu ta'ala anhuma ibn Abbas ni. كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات ابن عباس ni mo wà lẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wa sallam lọ́jọ́ kan anabi wa pè mí ó ní wọ́n mọ̀ yìí إني أعلمك كلمات wọ́n kọ́ láwọn kankan àwọn ọ̀rọ̀ kéékèèké kan احفظ الله يحفظك máa ṣọ́ Ọlọ́run Ọlọ́run ṣọ́ wọn náà máa sọ ntọ́lọ́n fẹ́ sentɔfɛ yóò senti wɔn náà fɛ ihfadullahu tajidu tujahak
máa sọlọ́n ọba níwájú rẹ̀ gbogbo bí ọba fọkàn sí ọbọlọ́n bẹ́ẹ̀. idha sa'alta fas'alillah bọ́ba wa béèrè nǹkan má béèrè lọ́wọ́ ẹlòmíì ọlọ́run ní òbí. wa idha ista'anta fasta'in billah bọ́ba wọn ràn lọ́wọ́ ọlọ́run ní ọwá ló ràn lọ́wọ́. ibi tọrọ kádàrá wa wà ní. wa'lam anabi ní wífẹ́ ibn Abbas ń jọ náà ó ní wàá lọ́ọ́ mọ́ o. أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك. bí gbogbo ayé bá péjọ pé ipò yìí la máa ń la fún dáadáa yìí ti la máa ń la fẹ́ kọjẹ́ Ànábì ní lọ́ọ́ mọ̀ wọn ò lè fún ọ ní nǹkan kan àfi ntọ́lọ́ ń bá kọ pé yọ jẹ tiẹ̀ kádàrá nù. ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك. bí gbogbo wọn bá sì tún wá pété pọ̀ tí wọ́n parapọ̀ pé a kò bá a lọ́nà báyìí a parọ́ ma kó ṣe nǹkan báyìí a wí nǹkan báyìí ń pẹ́ a gbé agbáko báyìí bá Ànábì ló wí o Ànábì ní lam yadurruka illa bishay'in qad katabahu Allahu alayk. àfi tọ́lọ́mbà ti kọ́ nìkan ni ó sì ọ́ ní ti ń jẹ́ kádàrá nu àwọn ń ta lágbára nu kọ́ da fún yàn kọ́ mẹ́ da fún kọ́ fà kótó kọ́ mẹ́ tó má ronú ẹ̀ sí yàn ọlọ́run ọba nìkan ló lóun ṣe ọ̀rọ̀ Ànábì ní sallallahu alaihi wasallam Ànábì ní kọ́dà bí gbogbo ayé bá pété pèrò tí wọ́n ní dáadáa làwọn fẹ́ ṣe fún ọ bí dáadáa ni ọba wù ọlọ́run kò lè jẹ́ tiẹ̀ bí wọn bá sì tó pété pèrò lọ́nà kejì káburú làwọn fẹ́ fi sí ọ bí ọba wu ọlọ́run káburú náà ó sí ọ kò ní sí ọ agbára ọmọ Ànábì Ádámù ọ̀kayọ̀ ìdíjẹ́ kádàrá nù àfi ká sì gbà bẹ́ẹ̀ bàbá wa gbà bẹ́ẹ̀ ọlọ́run ti wá sọ fún wa ọlọ́run ní inú àdìsí yìí kan náà rufi'atil aqlamu wa jaffatis suhuf ẹ̀ kàn máa dààmú ara yín rufi'atil aqlamu wàjáfàtì as-suhuf gègé tá a fi kọ́ àti tákàdá tá a hàn sí o ti gbẹ kọ́dà àti ní wọn gbé gègé wọn kó nbí tí wọn ti kọ́ ìtumọ̀ ẹ̀ ni pé bẹ́ẹ̀ ọba gba kádàrá yóò lè máa dààmú ara ẹ̀ ni gẹ́gẹ́ bí hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bó ti wí hadith yìí bákan náà. Ubayy bin Ka'b nínú àwọn sàhábì anabi Muhammad sallallahu alaihi wa sallam wọn lòun náà gba hadithi yìí wá Ibn Mas'ud atọ́kùlọ́pọ̀ nínú àwọn sàhábì anabi Muhammad sallallahu alaihi wa sallam àwọn ni wọ́n gba hadithi yìí wá bẹ́ẹ̀. ìbéèrè tí mi wá fẹ́ bira mi tí mo fẹ́ bí ẹnìkọ̀ọ̀kan wa níjókòó wa bá a ti wà yìí ǹjẹ́ gbogbo wa la ń gbégbé sí ayé tá anabi wí fún Ibn Abbas pé ó gbé yìí wípé bá a bá fà á tọ́ wa bá tó Ọlọ́run ni njọ tá a bá tẹ tí ó tẹ Ọlọ́run ni njọ tí ó bá rí bá a ti fẹ́ Ọlọ́run ni njọ tí ó bá rí bá wa ti rò ó Ọlọ́run ni njẹ gbogbo wa la ń gbèrú gbèsè ayé bẹ́ẹ̀ ẹ dákun ẹja rárá wa létí tí Ibn Umar wí ó dìgbà tá a bá tó gbèrú gbèsè ayé bẹ́ẹ̀ Ibn Umar ní hatta yu'mina bil qadar bẹ́ẹ̀ bá kírun tó gbààwẹ̀ tó yọ zaka tó ní tó pé Uhudu tẹ́ ṣe sàárà bí ọba tí gbégbèrú ayé bẹ́ẹ̀ Ibn Umar ní kẹ́ẹ̀dì mùmìnì gbogbo ntí Ọlọ́run bá ní kó ṣeéṣe kágbà kó ń lọ ṣeéṣe èyí tí ọba ṣeéṣe kò wọ́ Ọlọ́run ni òun là Nábì wí sallallahu alayhi wa sallam bọ́ba wa rí bẹ́ẹ̀ báwọn alfa bá wá ṣàlàyé hadith anabuwa Muhammad sallallahu alaihi wa sallam àwọn ọ̀nà ibi táwọn èèyàn ti wá sí hadith anabi gbọ́ wọ́n tún wá sáré yàn nàná rẹ̀ àbí àwọn ìbéèrè kan táwọn kan ti bi àwọn àfa ní máa fatira tí máa pọ̀ ṣòro ẹ̀ àwọn kan ní wọ́n ti bi wọ́n láwọn ìbéèrè ọ̀dà ń gbẹ wí báyìí ọ̀dà eléyìí ńkọ́ wọ́n ní ǹjẹ́ yẹn lè wá pé rufi'atil aqlamu wa jaffati as-suhuf pé Ọlọ́run ní tákàdá ti gbẹ kọ́dà àti sekene àti gbé gègé kò ń bí wọ́n ti ń kọ́
kọ́má wá sí ń tà ń pè ní al-ihtijaju bil qadar kọ́má wá fi kádàrá sẹ̀rí gbogbo ntí ọba ti lè ṣe kádàrá ni ẹjẹ máa rántí ẹni ọjà lájà àtẹni tó ṣe kínni tó gbé ládà tó lóun fẹ́ bọ́ọ̀lẹ̀ látàjà tí ò wá ní mayàtọ̀ pé ìwọ lè pé wọ́n lọ gbé ládà wá kọ́ fẹ́ bọ́ọ̀lẹ̀ ní orí àjà ọlọ́run ní ọkọ́ àyèsè tẹ wà ń bí ẹ wà ń tẹ ẹ wà bí tọ́lọ̀ ní ẹ wá yìí kò sínú kádàrá ni ǹjẹ́ yẹn lè wí bẹ́ẹ̀ wọn láfi tí yẹn ọba tán rẹ̀ lókun gẹ́gẹ́ bí àpèjúwe tí mo ní sẹ́fì ìnáwó fẹ̀mẹ́ ni mo wá àtàwọn àpèjúwe míì tá padà mẹ́nu bà gbogbo ntí ọlọ́run bá ní ọ̀pá wa láṣẹ pé a ṣe é àbófisí wa ní ara agbára àti ṣe é àìṣe rẹ̀ èèyàn gbọ́dọ̀ máa fi kádàrá jẹ́rìí pé kádàrá ni ò jẹ́ ń ṣe é òun là nàbì fi ní i'malu fa kullun muyassarun lima khuliqa lahu njọta di fi dé àwọn sọ̀hábí ọ̀ dààmú àwọn náà díẹ̀ wọ́n wá bí anabi sallallahu alaihi wasallam pé fíìmà al-amal fíìmà al-amal iṣẹ́ wo ló tún kù tá a máa ṣe rufi'atil aqlamu wa jaffati as-suhuf fíìmà al-amal ìwo ló tún kù kí ni yóò tún máa ṣiṣẹ́ sí ńgbẹ́ kó ti gbẹ tákàdá ti gbẹ kálámù sì ti kó nbí wọ́n ti ń kọ́ èsì tá a nàbì fún wọn jọ náà ni pé i'malu ẹ̀yẹ máa ṣiṣẹ́ tẹ́ ẹ bá lágbára àti ṣe o fa kullun muyassarun lima khuliqa lahu ònkálukú lọ́lọ́run ọ̀ sẹ́rọ̀ fún tó torí ẹ̀ dá àmẹ́yàn wá ní dóńdó pé wọ́n ti ní gbogbo nǹkan pẹ̀lú kádàrá ni bọ́lọ̀nba ló wọn mọ̀nà ẹ̀mẹ́wòrán ṣe wá sí fún ara wọn tí ń wí lónìí kọ́dà àwọn ẹlòmíín pé ẹ má pé kéèyàn ọmọ sin lọ́hùn bọ́lọ̀nba ní wọn ó sin lọ́hùn ó sìn wàhálà yín pọ̀ ẹ pa wọn tí ò ṣe ti yín ẹ pa wọn tí ẹ̀yin lọ́lọ́run ni ẹ̀yin lẹ́dáná ẹ̀yin lẹ́dá àlìjánnà ni bọ́lọ̀nba ní wọn wà àlìjánnà wọn wọ̀ ọ́ gbogbo eléyìí ọ̀tàkù lànà al-Qur'anu wa sunnah ìlànà Ànábì ni pé i'malu fa kullun muyassarun lima khuliqa lahu ọlọ́nkọ́ mọ́sá àṣẹwárò fún tọ́ dáa lápàbí náà Sheikhuna Ibn Uthaymin tí mo wílẹ̀ kan nínú ẹ̀rọ àkùnkẹ́yìn ó gbìyànjú kọ́ ka tíra àwọn tíra kékeré ní kò ju bí 30 pages lọ risalatun fil qada'i wal qadar wọ́n tún bá pẹ̀lú èmi wá wọ́n nínú táwọn èèyàn máa wí tí wọ́n fi máa ṣe hadithi yìí gbọ́ wọ́n làwọn ka hadithi kan tá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní bọ́ọ̀mọ́ bá ti wà nù oyún láti rán màláìkà sí pé kọ́kọ́ nǹkan mẹ́rin ẹ ṣeun bàbá àbí àti rán màláìkà sí pé kọ́kọ́ nǹkan mẹ́rin ntí màláìkà ti kọ́ láti inú oyún èwo lẹ́yìn tó máa dààmú ara yín sí tẹ́ máa ṣe wáàsí fáwọn èèyàn torí pé wọ́n ti kọ́ síbẹ̀ pé shaqiyyun aw sa'id àjẹgbẹ́ bọ́bá yẹ kó lórí ire ní yóò sọ ríire bọ́bá yẹ kó lórí ibú ní yóò sọ rí ibú. Sheikhuna Ibn Uthaymin al-Allama rahimahullahu ta'ala ó nínú àwọn nínú hadithi náà lè ṣe ọ̀rọ̀ wa nǹkan mélòó la lọ́wọ́ ní kí màláìkà ọlọ́kọ́ yọ kọ lẹ́yìn shaqiyyu aw sa'idu yọ kọ kíni al-ajal ọdún mélòó lẹ́yìn ó lò láyé nù oyún ìyá rẹ̀ ọ wà nù oyún lọ́lọ́ntì ni wọ́n kọ́ bákan náà wọ́n kọ́ kíni ar-rizqu kíni ọ̀nà láyé tí è kú o. Sheikhuna Ibn Uthaymin wá bírú àwọn tírú rí báyìí bá ń bẹ ńlá ká ìwọ̀n pé bẹ́ẹ̀ bá ní ibi ọ̀nà hidaya ọlọ́run lẹ́ẹ̀ máa lo kádàrá sí pé ọlọ́run ẹ̀ fi wá lẹ̀ ọlọ́run fi wá ẹ̀ sá pé ọlọ́run ọ̀rọ̀ wa lọ́kàn ọlọ́run fi wá mọ̀nà ó sì wá mọ̀nà. Sheikh Ibn Uthaymin ní njọ́ tó bá rí ọ́ tí wọ́n lọ pe dókítà wá pé ìní di dókítà torí pé wọ́n ti kọ́ gbà tí èyí ń lò láyé láti inú oyún kò nídìí kó wulẹ̀ bẹ́ẹ̀rì bá fọ́ látòní lọ nísìnyí gbogbo ẹni tí ìwé yìí ń bá bẹ lórí rẹ̀ bọ́ọ̀rì bá fọ́ bọ́ bá fẹsẹ̀ gún nǹkan bíná bá dó kọ́mẹ́tìrìtì rẹ̀ gbọ́n bá bí kó pé kíni ọlọ́run ti kọ́ ajá yìí bọ́ba yìí kó wọn ó kú dókítà ò lè pé kó wọn ọmọ kú. àbí ar-rizqu Sheikhuna Ibn Uthaymin ní lára tí wọ́n kọ́ òun ní kíni
òun lásìkò jókòó ńlẹ́ mọ́ wulẹ̀ ṣiṣẹ́ mọ́ o pé ọlọ́run ti kọ́ntínì náà ní ayé bí mo sì ṣiṣẹ́ bí n ṣiṣẹ́ yọ wà bá mi. àwọn àsìgbọ́npọ̀rọ̀ kádàrá gbogbo eléyìí ẹ mo ti wí ẹjẹ́ amárántí àpèjúwe ni ẹnìkan já látàjà ẹnìkan sì ni wọ́n bá ń gbé àgà tó ń wé sọ̀kalẹ̀ ntí alágbára kọ́ ọ ṣiṣẹ́ kọ́ wa lówó ìwọ lágbára ẹ̀ àmọ́ lágbára àti ṣiṣẹ́ i'malu fa kullun muyassarun lima khuliqa lahu kódà kọ́ mọ̀nà kéèyàn wà àlìjánnà lágbára rẹ̀ wallahi àmọ́ ìta wà lágbára ni pé ọlọ́run lọ́la àlìjánnà ní ẹ̀dá kan ẹjú ìbẹ̀ fún mi kí n tọ́ kódà kò sí garanti pé yẹn ọjà síbẹ̀ ní ti ń jẹ́ kádàrá nù àmọ́ náà tọ́ ni ìwọ lágbára àti tọ́ bẹ́ẹ̀ ọba wa tọ́ bí ọba bá rẹ̀ òun lọ́ọ́ fi rẹ̀ síbẹ̀ imma shakiran wa imma kafura. nípa báyìí àwọn eléyìí ni àwọn ọ̀nà tí àwọn àlùfáà ṣe lálàyé pé bá a bá fẹ́ gbàgbọ́ yé kádàrá o ẹ má jà wá gbọ́ yé débi àwọn nǹkan kan kí làwọn nǹkan náà kí n rìpíìtì ẹ̀ òun ni tarku al-amal kéèyàn wá kó wọn ní ṣiṣẹ́ àti ṣe tayé àti ṣe talikiyama ntí ń jẹ́ kádàrá kọ́ ntọ́ ọba lágbára láti ṣe tọ́lọ̀ ń ma kpóhùn ní o àbí tọ́lọ̀ ń tiẹ̀ pa wá láṣẹ pé a ṣe ní nǹkan ẹ̀sìn tún láàṣì ní kéèyàn ṣe gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tí mo ní Sheikh Ibn Uthaymin rahimahullahu ta'ala tí wọ́n mú wa láti fi ṣàlàyé àárín yìí fún wa. قال العلامة ابن عثيمين رحمه الله لا رانتي بابا ابن عثيمين tún wí wọ́n ní táwọn observe ni pé ọmọnìyàn máa tẹrẹ mọ̀sọ́lẹ̀ kan mo láwọn kan jẹ́ jabariya àwọn kan jẹ́ kíni kọ̀dàríya. baba ibn Uthaymin ní al-insanu yakunu jabariyan inda ad-dalalah wa qadariyan inda at-ta'ah. ọmọ anabi adamanu fa huwa jabariyun fi ad-dalalah wa qadariyun inda at-ta'ah. njẹ́ tó bá fẹ́ ṣe ntọ́lọ́wọ́ ọ̀fẹ́ njẹ́ òun ni wà á di kíni jabari pé ọlọ́run lọ́kọ́ ọlọ́run ló ṣe kíni ọlọ́run ẹ̀mí náà tiẹ̀ fẹ́ máa ṣe ọlọ́run lọ́ ó ti wà á nu kádàrá ni. àmọ́ njọ́ tẹ bá pè pé wá ṣe tọ́lọ́run kọ̀ wá ní kọ́lọ́run kọ́ pé kó òun ṣe tọ́lọ́run njẹ́ òun ni wà á di kíni qadariyun ọlọ́run ọ̀kọ́ máa ń jọ̀ ń pé kó ṣe tọ́lọ́run bẹ́ẹ̀ bá wá pè pé ó kírun kò ní lo kádàrá mbẹ́ àmọ́ njọ́ tó bá fẹ́ ṣe fẹ́ nu tiẹ̀ baba Ibn Uthaymin ní tọ́ kọ́mọ nínú ọmọnìyàn tọ́mọnìyàn fi ń tan rẹ̀ kìí ṣe pé wọ́n wàá mú argumenti kan tí wọ́n mú lọ́wọ́ òun náà wọ́n wàá apply rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ méjèèjì ń hàn ńgbọ́ bá fẹ́ ṣe lọ́hùn ńjọ́ òun ní òdi gíní ní òdi jábírí ńjọ́ tó bá yẹ kó ṣe tọ́lọ́hùn tọ́lọ́hùn pè síbi kọ́ tẹ̀lé tiẹ̀ yọ wàá di kíní yóò di kọ́ darí kọ́lọ́hùn kọ́ mọ́sá sọ àwọn bí ọ̀nà méjèèjì eléyìí ní àlàyé ní ṣókí nípa kíni àgbọ́yé rufi'atil aqlamu wa jaffatis suhuf tanabuwa Muhammad sallallahu alaihi wa sallam tọsọ fún Ibn Abbas radiyallahu ta'ala anhuma. Thamaratul iman bil qadar bàbá wa ti máa ti ń jẹ́ kádàrá àsìgbàgbọ́ yẹ ọ̀nà wo la fi gba kádàrá gbọ́ àmọ́ pàtàkì rẹ̀ pé kọ́dọ̀ lè má jẹun àtàwé wúlò pé yàn bá gba kádàrá gbọ́ o. àǹfààní wo lè yẹn wá fẹ́ ṣe ń bi kọ́ gba kádàrá kọ́dà kó tó dálì kìyàmà àwọn àfa àwádìí níbẹ̀ pé ìgbàgbọ́ nù kádàrá láwọn àǹfààní kan tí máa ṣe sáwùjọ. àkọ́kọ́ àǹfààní náà wọ́n ní al-i'timadu ala Allahi ta'ala inda fi'lil asbab li'annahu muqaddirul asbabi wal musabbabat. ẹnìkan jù wá bí mi béèrè yìí láàárọ̀ yìí ńgbà mo jókòó yá yìí pé ẹ̀dá kan ẹ̀ bá wa fìyàn náà kún ó ní Allahu muqaddiru an-nasu kọ́lẹ̀ lómi àní musabbabu. àkọ́kọ́ àǹfààní téèyàn ó ṣe tọ́lọ̀mbá ní ká gba kádàrá gbọ́ gẹ́gẹ́ bọ́lọ́hun àtànẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ti pa wá láṣẹ rẹ̀ òun ni pé al-i'timadu ala Allah yóò jẹ́ kí gbára lọ́lọ́hun yàn orin lẹ̀ ìgbára lọ́lọ́hun tí ó máa gbélé yìí inda fi'li al-asbab kásálàyé àárín rẹ̀
òun ni mo pẹ́ sọ lẹ́ẹ̀kan pé èèyàn ń tọ ọ̀nà kan kò túmọ̀ pé yọ já síbi tí gbogbo ara yòókù já sí bí ó bá yé wa káwọn mẹ́rin àwọn márùn kí wọ́n jọ ṣàdéhùn láàrin ara wọn nísìnyí pé afẹ́jọ bẹ̀rẹ̀ wòwò kan náà àbáwọn tó tiẹ̀ ti bẹ̀rẹ̀ ká má wulẹ̀ mú àpèjúwe khayali wa ṣé gbogbo ẹni ó sì ṣọ́ọ̀bù kó wọn máa taru ọjà kan gbogbo wọn náà wọ́n já síbi tí wọ́n ní kejì já sí kò ṣeé ṣe àwọn nǹkan wọ̀nyí là ń pè ní al-asbab nínú sunna Ọlọ́run lórí ilẹ̀ òun ni kọ́lọ̀ ń kápá kó ṣe gbogbo nǹkan ẹ̀dàpẹ̀já gbà mí yé inna Allaha ala kulli shay'in qadir gbogbo nǹkan lọ́lọ́run kápá kó ṣe àfi tí ó bá fẹ́ ṣe àmọ́ nínú sunna rẹ̀ tí ò ní yí padà wa ja'ala li kulli shay'in sababa àmọ́ níbo ń ti fẹ́ ni pé kí nǹkan báyìí ó tó ṣẹlẹ̀ ọ̀nà báyìí lọ́ tọ̀ sábàbí lápèjúwe bẹ́ẹ̀ yẹn ọba bímọ àfi kó ṣe kínní àfi kó níyàwó àbí kíyàwó ní ọkọ bọ́ba wa lọ́kọ tó níyàwó wọ́n wà bímọ àmọ́ ṣé gbogbo ẹni ọlọ́kọ tó níyàwó ní bímọ ibi tá a lọ nù inda fi'li al-asbab àwa ní gbára lé sábàbí èèyàn ní sọ pé mo ti níyàwó mo gbọ́dọ̀ bímọ yìí àti sin ọmọ wa lọ́lé ọkọ kò gbọ́dọ̀ má bímọ al-i'timadu ala Allah ìgbà wọn láwa sáré rántí pé kádàrá ń bẹ àmọ́ ká ṣe sábàbí ní túláàsì ní fọ́ọ̀mù ànábì ádámà ọlọ́run kápá kéèyàn má níyàwó kó bímọ ó sì ti ṣe ó ṣe kọ́lá kìí ṣe kan anabi Isa aleyhi salatu wa salam anabi Isa ò ní bàbá kìí ṣe kọ́lọ́run ò lè ṣe ló fi hàn wá mẹ́wọ̀n kọ́lá ńgbà táwọn kan tó fẹ́ wá sọ yìí náà di bá mi ọlọ́run ní ẹjọ́ kó ara yín jẹ́ àti ṣèyí tó ju bẹ́ẹ̀ lọ. inna mathala Isa inda Allahi kamathali Adam khalaqahu min turab thumma qala lahu kun fayakun kí ló lè lójú tí ń mẹ̀tẹ́yìn ọ̀gbọ́ yìí torí bá a ní kí ẹnìkan wáyé látara obìnrin kọ́ mọ̀ ní bàbá lẹ́sọ́ di nǹkan sí ẹni tí ò níyà tí ò ní bàbá ńkọ́ Al-Qur'ani ló ń bẹ́ o inna mathala Isa inda Allah ọlọ́run lápèjúwe ńtọ́jọ́ ànábì Isa lọ́dọ̀ ọlọ́run kamathali Adam rántí ta ànábì Adam ni òun ọ̀jẹ̀ níyàbẹ̀ ńlẹ̀ yóò ní bàbá khalaqahu min turab yẹpẹ̀ lọ́lọ́run náà bù dáadáa ìtumọ̀ eléyìí ni pé gbogbo àsìbáàbù tẹ̀rí yẹn kọ́lọ́hún ó rí múfù ẹ̀ kọ́ wá ṣe ti ń ṣẹlẹ̀ yọ ṣèṣe kò sí ntọ́lọ́hún lágbára àmọ́ wá ní sábàbí kọ̀ọ̀kan tó ti wá gbé kalẹ̀ pé bọ́ bá fẹ́ ṣe nǹkan báyìí o tọ ọ̀nà báyìí ara nfaani al-imanu bil qadari ni pé bàbá wa ń tọ̀ ọ̀nà ni àwa ní gbára lọ́nà ọlọ́run lá gbára lé torí a mọ̀ pé kò ṣe gbogbo ẹni tó bá tọ̀nà yìí ni ó já síbi tí ọ̀fẹ́ já sí. ẹ wà pẹ̀júwe ti ọ̀rọ̀ kéèyàn níyàwó kó bímọ tí mo wí lẹ́ẹ̀kan ni nǹkan ṣẹlẹ̀ láyé tíyẹn bá rí ibi tí wọ́n ti ń tírètì àwọn tó wà infertile àwọn tó lọ́wọ́ kádàrá pé wọ́n lè lóyún pẹ̀lẹ́ wọn ó bímọ gbogbo ẹni tí ó wà ń lu bẹ́ẹ̀ ọlọ́nkọ́ mọ́sá dá wọn lóhùn kó bùn wọn lọ́mọ olóore gbogbo ẹni ó ti bí tó ọlọ́run tó tún sàlékún dáadáa èyí ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yóò gbà pé kádàrá ń bẹ infertility yìí àwọn òyìnbó àwọn onídókítà oníṣègùn wọ́n research wọ́n wá discover pé yàtọ̀ fún tí ń bẹ lérò ọ̀pọ̀lọpọ̀ wa pàtàkì jùlọ ńlọ Yorùbá ni pé ọ̀lọ́fẹ́ mi àwọn nìkan ni ojú ẹ̀ títí látijọ́ yìí wọ́n rí i pé ọ̀fẹ́ jẹ́ pé 50-50 lóbìnrin àtọkùnrin ní ntí ń fa infertility la bí ntí ń bẹ lára ọkùnrin bẹ́ẹ̀ ni ń bẹ ní kíni ní ń bẹ lára obìnrin. wọ́n lápèjúwe tí ó jẹ́ oyé wa wọ́n ló ẹlòmíín bẹ tó ṣe pé ní réètì fertility tiẹ̀ ó kéré àmọ́ ńgbà tọ́lọ̀ ní wọn ó so pọ̀ ẹni ó jẹ́ ìyàwó àbọ́jọ́kọ rẹ̀ tiẹ̀ high yọ wá yọ papọ̀ yọ complement yẹ ẹ̀yọ́ bá rí bí wọ́n bímọ. àmọ́ njọ́ tó bá ṣẹlẹ̀ pé sẹ́mi káwọ́ ọmọ yìí ń ẹni títí ẹ̀ lò ó tún lọ́ọ́ fẹ́ nìkejì títí ẹ̀ náà ṣe kínní tó lò wọn ò ní bímọ nínú àṣẹ ọlọ́run. njọ́ wọn bá wá kọ́ra wọn àwọ̀ wá ní mọ̀
òun ìyàwó wa jáde ọlọ́ọ̀fi ọkọ mi títí ẹ̀ háì wọn alọ́lọ́ ti gbàdúrà rẹ̀ ńgbà òkú ńlẹ̀ lamẹ́yìn kì í ṣe pé lamẹ́yìn sẹ́lọ̀n ètò ọlọ́run ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àṣìbá ibi tí wọ́n á lọ ni pé wọ́n wá fi rinlẹ̀ lónìí gbogbo àwọn dókítà oníṣègùn lágbàáyé wọ́n ní lẹ́yìn gbogbo ìwádìí àwọn yẹnyẹn gbogbo ìwádìí làwọn ṣe àwọn wádìí kíni ń fa ìbímọ ení èjì ẹ̀ta ẹ̀rin àwọn ọwọ́ kù 10% of cases of infertility táwọn ò rí díẹ̀ ẹ̀rọ pẹ̀lú ọwádìí pé ọkù kíni about 10% cases of infertility lágbàáyé ètí ń fa ní àwọn ọmọ àwọn àfa wa wọn gbé ẹ̀yin lẹ́yìn ọmọ àwa mọ̀ wáyà jà á lò má yẹ ṣááwú àkìmọ̀ ètí ń fa nù ọlọ́ọ̀lẹ́ni abáfẹ́ akẹ́ decide nípa àní fún un li hikmatin huwa ya'lamuha àní fún un nínú àwọn olè má jẹ́ pé à ń fi pọ́ níṣẹ́ o bọ́lá wọn bá fi àìbí ma pọ́nísì yàn kò ní jọ tọ́ sáwọn anábì ọlọ́run tọ́ba yìí pé pọ́nísímẹ́ǹtì ni ọlọ́run fẹ́ràn àwọn anábì ọlọ́run púpọ̀ àrínà àwọn anábì ọlọ́run tí ò bí ma kò túmọ̀ pọ́nísímẹ́ǹtì àmọ́ li hikmatin huwa ya'lamuha ọlọ́run láwa la ma hikmati bẹ́ẹ̀nbẹ́ ọlọ́run fi dé hàn wá nú al-Qur'an ni ẹ wo suratul Kafi ọmọ tí wọ́n ní wọ́n pa nú suratul Kafi kí ló fà á torí pé bọ́ bá dàgbà òun ni ó ṣe kíni òun ni ó kó bá àwọn òbí rẹ̀ méjèèjì bọ́lá wọn bá wá jẹ́ wọn bírú ọmọ bẹ́ẹ̀ ẹ̀rọ kò ọ fẹ́ràn wọn ni àbí ń fi yà jẹ wọn wàláhì ọ fẹ́ràn wọn ni àmàwọ̀ ọ̀ma èyí wọn làwọn afa máa ń tírètì asọmaráìsì ẹlẹ́ẹ̀kan babul mashi'a wọn ni tí wọn pè ní mashi'a oríṣi méjì ni al-mashi'atul kawniyya wal-mashi'atul shar'iyya àwọn kankan bẹ tí ó máa exist ọlọ́ngun ò nífẹ̀ẹ́ sí àmọ́ fẹ́ kọ́ máa bẹ bẹ́ẹ̀ torí nǹkan kan tó fẹ́ kó rí bákan mashi'atun kawniyya lágbèjúwe owó kí gbogbo wọn máa jọ́sìn fọ́lọ́run ní gbogbo orílẹ̀ ayé ó wọ Ọlọ́run èyí ṣe torí àwọn kan jọ́sìn fún wọn ò sì lè rí bẹ́ẹ̀ illa an yasha Allah àmọ́ li hikmatin huwa ya'lamuha aljanna ó ṣèṣe kó ló fún yàn bá a bá ara wọn tí ó wọ náà kò lè níyì ara hikmanu tíyẹn bá wọ báàbù alhikmatu wa ta'lil nípa ọ̀rọ̀ kọ́dà wàláhi bahrun la sahila lahu nípa báyìí ọ̀rọ̀ ń tà sọ́dé gbogbo bíi ni pé ara nfààní al-imanu bil qadar òun ni pé èèyàn máa tọ̀lé sábàbí o sábàbí tọ́lọ̀ ń bá gbé kalẹ̀ fún nǹkan báyìí tẹ̀lé àmọ́ gbogbo ẹni ó bá tẹ̀lé sábàbí náà kí ó rí kíni al-musabbab ntọ́lọ̀ ń ṣe sábàbí ẹ̀ ní musabbab nǹkan kan tí ń bẹ tọ́lọ̀ ń kọ̀ fún wa ń kọ̀ ọ̀nà sábàbí ìfẹ́ ni ó béèrè yìí òun wá ní pé ta ni ó determine pé sábàbí báyìí mo fẹ́ ẹ lè lò ó kò sẹ́ni ó ní authority ní àfọlọ́n ẹnìkan wá lè sọ pé irú sábàbí yìí o ẹ lè lò ó yóò tiẹ̀ jásí kò ní jásí ẹni ó láṣẹ ẹ̀yìn òun nìkan lọ́lọ́run àpèjúwe táwọn àfáà máa fún wa kọ́ bá yé wa lápèjúwe nísìnyí èèyàn fẹ́ lọ hajj ẹ̀gbọ́n fẹ́ lọ sin lọ́hùn ni wọ́n wá ní owó hajj ti di 500,000 ó ní òní di òun ò ní san kọ́bọ̀ ń tò yàrá náà ló wọ́n wà bóun bá ṣe pé kíní kan hey wọ́n bára òun kà báyìí àwọn àfọwọ́ wa sọ fún pé ọlọ́run faramọ́ sábàbí wọn ọlọ́run faramọ́ sábàbí pléènì kò faramọ́ gbé kéèyàn ó lè gbé lọ Mẹ́kà ní jẹ́ bẹ́ẹ̀ tọrọ ọ̀sẹ̀ bò tó débẹ̀ wọn yóò pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́run nípa báyìí àpèjúwe nìyẹn láti lè mọ̀ pé asibáàbù ń bẹ o àmọ́ta ni ó sọ pé sábàbí yìí mo fara mọ́ ẹnìkan ò lè ṣe lẹ́yìn ọlọ́run ara àwọn powers tọ́lọ́wọ̀n delegate ni kò fẹ́ nìkan òun ni ẹ jẹ́ ń padà sórí ọ̀rọ̀ àǹbímọ ìfẹ́yàwó tá a wílẹ̀ kan ẹ wọ ọmọ nìyẹn láyé lónìí àwọn kan wá ń bẹ ètò ọlọ́run tọ́lọ́run ti ṣètò ẹ̀ tá a ti mọ̀ pé ọkùnrin ó fẹ́ obìnrin ìdàpọ̀ láàrin àwọn méjèèjì ní ma jásí kínní bọ́lọ̀ ń bá fẹ́ ní ọjà sí kínní ní ọjà sọmọ bọ́lọ̀ ò sì fẹ́ wa yaj'alu man yasha'u modern medicine wá ṣẹ̀ṣẹ̀ establish ẹ̀ lónìí ntí Kùránì ti establish more than 1,000 years
wọ́n ní àwọn kò sí ti ń fà pé nǹkan tí ń fà ní ara ọkùnrin ní ara obìnrin ní kódà wọ́n wádìí bóyá tẹ́gùn bí tí wọ́n ń gbé bóyá hereditary factor kan gbogbo ẹ̀ ni wọ́n identify wọ́n lọ wá kun tí ó kéré sí 10% ní cases infertility tí ó àwọn òbí ṣàlàyé ẹ̀ pé tí òbí ó bímọ ni dẹ́kun pa àwọn ọmọ wa wó bù sí gbẹdẹ yẹn bá mọ̀ ní ọ wá oògùn ẹ̀. àwọn kan wá ń bẹ láyé lónìí àwọn wa láwọn pa kádàrá tàwọn dà èyí tẹ ní obìnrin ó máa fẹ́ ọkùnrin obìnrin ó máa fẹ́ obìnrin ọkùnrin ó sì máa fẹ́ ọkùnrin wọ́n ti ń polú ẹni lójú wa yìí náà ẹ dákun ẹ̀yà àgbàlagbà ẹ dákun ẹ bá wa ké má wọn tí wọ́n jẹun yóò tán tí wọ́n wá bẹ́kùn rú ẹ̀ kó má kó bá wa o irun tó ṣe àwọn anabi Lútù tẹ kọ́ wa ń kéwu àwọn ọ̀fẹ́ ní Nàìjíríà o ẹ dákun ẹ bá wa ké fún wa bí yẹn bá lóun lajú débẹ̀ kọ́kọ́ rí ìlú tí wọ́n ti gbarú ẹ̀ láyé àwọn wọ̀nyí bọ́kùnrin tí wọ́n ń fọkùnrin tóbìnrin yìí ẹgbẹ́ bó lọ́lọ́run tí wọ́n á yẹ̀yẹ́ wọn táwọn náà gbà fáwọn yẹ̀yẹ́ àwọn kan bá tún fẹ́ ní àwọn náà fẹ́ bímọ àwọn lesbians àwọn homosexual kankan ni àwọn náà bá tún ní inú ráìtì tàwọn náà ní káwọn òbí ẹ lọ bí wọn wá rí i pé kò ṣeé ṣe Allahu Akbar torí pé sábàbí tọ́lọ̀ ń gbé kalẹ̀ lẹ́yìn tí lẹ́yìn ọ̀fẹ́ yìí ẹ wá mú sábàbí míì tí ọ̀fẹ́ ẹgbẹ́ kí ni wọ́n wá ń ṣe láyé lónìí gbogbo à ń sọ léyìí ká fi lè àwọn tí ọ̀mọ ti ń bẹ́ ń díẹ̀ tí wọ́n bá gbé wọlé yọ ọlọ́run má bàlújẹ́ o ọlọ́run ò ní jọ wọlé ẹgbẹ́ bó wọ́n máa wá ṣe lónìí ẹ rí ẹni tó yẹ pé ní obìnrin àti obìnrin yóò sì máa sọ fún yín pọ́ mọ́ òun ni ẹ rọ ọkùnrin àti ọkùnrin yóò sì máa sọ fún yín pé kí ni ọmọ òun èyí wọn jẹ́ ìṣòro máa ń gbà tọkùnrin bá ti lè náwó sọkùnrin gbéyàwó òun ni tóbìnrin lè náwó sóbi ẹgbẹ́ rẹ̀ pé my husband you know wọ́n wá sẹ́ríńjọ́ tí wọ́n bá láwọn fẹ́ bímọ Allahu Akbar ìgbésí ayé ẹranko yóò wá ní irú obìnrin yìí bóyá ti lọ́kọ kan àbọ̀lẹ́nìkan tó ń jọ ń ṣèṣekúṣe kan tẹ́lẹ̀ èyí tó pè rẹ̀ níyàwó obìnrin náà lọ́kọ obìnrin níyàwó yóò wá bá ọkọ rẹ̀ ń sọ̀rọ̀ pé kọ́dà kún kọ́ bá òun pregnate partner wọ́n ń da òun lóye bó kẹrin lónìí kọ́ bá òun fún partner òun lóyún bọ́bá wa bí òun lọ́wọ́ ọmọ wọn obìnrin sóbìnrin ọkùnrin sọkùnrin yóò wá ọkọ ọjọ́ òun pé gbà wọn kánrin gbogbo àwọn eléyìí ọlọ́nkọ́ sọ àwa ń bẹ o ọlọ́mọdé ọwọ́ lóye o àmọ́ àfi káwa náà múra àwọn kan ti láwọn lajú débẹ̀ o tí wọ́n ti ń kíbò sí rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n sì máa bẹ̀rẹ̀ ọlọ́wọ́ gbé wa lékè wọn gbogbo eléyìí lábẹ́ àǹfààní àkọ́kọ́ tí ń bẹ lábẹ́ al-imanu bil-qadar bí yẹn bá gba kádàrá yọ wàá mọ̀ pé ká lo sábàbí ń bẹ ọlọ́run nìkan ló sì lè sọ pé òun fara mọ́ sábàbí báyìí bí yẹn bá wá tẹ̀lé sábàbí yìí ǹjẹ́ yọ wàá já síbi tí ń lọ kìí ṣe dandan o gbogbo yẹn kì í já sí yọ wàá gbára lé tani yọ gbára lé ọlọ́run ọba. lára al-imanu thamaratu al-imani bil-qadar rahatu an-nafsi wa tuma'ninatu al-qalb ọlọ́run kọ́ mọ́sá àjẹkẹ́mi àtẹ̀yìn ó lè gba kádàrá gbọ́ wàláì bí imani bil-qadari bá jòkó lẹ́mìíyàn òun lẹ́ẹ̀ máa rí lára àwọn ẹni ọlọ́run tẹ́ pé kìnnìkì tiẹ̀ kà láyà àti ẹ̀rí gbogbo ẹ̀ kọ́ra kọ̀ mọ̀ pé kò tiẹ̀ mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ayọ̀ balẹ̀ ọkàn balẹ̀ tọrọ mọ̀ pé ntọ́lọ́mbá ni ó ṣe ni ó ṣe rahatul qalb rahatun nafsi wa tuma'ninatul qalb bẹ́ẹ̀ yẹn bá dé western world lónìí ntí ní àwọn èèyàn tí ń láǹdà àwọn èèyàn sí kílíníkì jù nínú àwọn rìsáàjì níta àwọn èèyàn fi ń lọ hospital jù lónìí òun ni colac bó lọ lórí bó ní kíní yóò di lọ́la ntí ń da kọ́nà ń dẹlómi lórí rú ńgbà tó ṣe pé kò sí unsuru kíni al-imanu bil-qadar ọgbà pé òun náà lòun lè dé ló fi lè lé kọ̀mọ̀kẹ́ bóun bá dé ó lè má lé bọ́lọ́ bá ní òun lé lé àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ní al-imanu bil-qadar àwọn àfáà ní kó tíráì rẹ̀ yóò rí i pé ọkàn wọn balẹ̀ ni wọn bá ní ń bọ̀ ní ọmọ jáwé ẹni bẹ́ẹ̀ láyà mọ́ láàrin yìí nínú àwọn àlùfáà láfíríkà ń bí yìí náà
à ń pè wọn ní Sheikh Abubakar Muri, Sheikh Abubakar Muri àwọn ní mufti Liberia lónìí wa udu Ittihad Ulama Africa, member Union of African Scholars ni wọn. Àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí fún mi. Wọ́n ní àwọn náà tiẹ̀ máa fẹ́ kẹ́rù ọmọ bá àwọn gbà mí àmọ́ àwọn tiẹ̀ máa bó lẹ́rù sí máa bá yàn pé wàláyé wèé bá wọn pé ńgbà tí wọn bá ń dẹ́rù bá wọn gan ni àyàtà wọn máa kí sí wàláyé wọn sọ bẹ́ẹ̀ fún mi rí. Sheikh Abubakar Muri ló kọ́ wọn mufti, presently mufti Liberia. Ara thamaratul imani bil qadar. Àwọn ní psychology ẹ̀dá kan wọn bá bínú tí wọn bá ń bẹ ń jòkó ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ yọba ṣe wá sí àtò gbogbo àwọn fúnúnù yín ẹ̀yin lẹ́sọ́. Àwọn ní ilmu nafsi ní kọ́mẹ̀ẹ́dẹ́yìn obìnrin rẹ̀ wò nígbà téèyàn wà ní kó flashback bọ́yọ̀ ogún ọdún sẹ́yìn káàbọ̀ ogún ọdún gbogbo wa ti wà ní. Kéèyàn wá kọ́lẹ̀ pé lógún ọdún sẹ́yìn iye akíní ọ̀jẹun 2012 la wà yìí ṣe 1992 kọ́ 1992 kéèyàn déètì ẹ̀ kalẹ̀ nísìn pé ní January 1992 ń bẹ̀rù pé nǹkan báyìí lè ṣẹlẹ̀ ń gbèsè ayé mi ń bẹ̀rù pé nǹkan báyìí lè gbèsè ayé mi lè yọrí sí báyìí mo lè má paasi nǹkan báyìí mo lè má rí nǹkan báyìí mú kọ́ wá nóòtì ẹ̀ kalẹ̀ kọ́ wá bí rẹ̀ 2012 pé mélòó ló ṣẹlẹ̀. In most cases wọ́n lágbára káká ní 5% yóò fi ṣẹlẹ̀ ní ntọ́mọnìyàn ń dẹ́rù bá rẹ̀ bó lọ lórí èyí tó pọ̀ jù ni ò ní rí bẹ́ẹ̀. Àmẹ́ni tó bá ní ìmánu bil qadari yóò wọ́n tiẹ̀ ní gba ẹ̀rù yìí láyé yóò máa mọ̀ pé Ọlọ́run ọba ní ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ lónìí kìí ṣe tí wọ́n jẹ lónìí ni ò jẹ́ wọn gbádùn kọ́ra kìí ṣe tàná wọn ti jẹ tàná tán ọ̀la tí wọn mọ̀ báwọn dọ̀la àwọn òun ní kó wọn sí wàhálà. Ọmọ ẹ̀dẹ́yìn kìí ṣe tí ń rí lónìí àbí bò ló ṣe ń gbáyé lónìí àmọ́ bò ní ó gbé kọ́dẹ lómi ọmọ pílánì ọ̀rọ̀ ọgbọ̀n ọdún kalẹ̀ lónìí yóò ti máa wá dẹ́rù ba rẹ̀ láti ìsìn kalẹ̀ pé bó wọn bá wá padà di bóyá kí n mú ẹ̀sáǹpù tiwa tí ó bá a mọ̀ bó wọn bá di pòfẹ́sọ̀ lẹ́yìn ọgbọ̀n ọdún kọ́ tí mà bóyá wọn pe ọgbọ̀n ọdún gẹ nílé ayé bèlè níbi iṣẹ́ abẹ́ni ọbẹ̀ jẹ bíjì náà ọwọ́ ṣẹ́ lónìí ẹ̀jẹ̀ ń ronú bíjì yóò máa wá dẹ́rù yóò bá rẹ̀ láti sìn kọ̀ wá ní gbádùn ní gan kótó di ọ̀la tí ń dẹ́rù ara ẹ̀ bá rẹ̀ kalẹ̀ kódà àwọn ní psychology fi yóò yé wa pé ọ̀pọ̀lọpọ̀ ń tọ́mọ ènìyàn kéèyàn ó dé tiẹ̀ kalẹ̀ wọ́n ní kọ́kọ́ tẹ̀sí ara ẹ̀ wò ó padà pé bí ogún ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ìbẹ̀rù gaba ìbẹ̀rù mélòó ló ṣẹlẹ̀ nísìnyí alágbára kaka ló fi rí pé bóyá bí 5% ṣẹlẹ̀ ńbẹ 95% yìí ni ọkàn dẹ́rù bá rẹ̀ ni àwọn àlùfáà wa ní psychology kò ní bẹ́ẹ̀ ní al-Qur'an al-Karim innama dhalikumu ash-shaytanu yukhawwifu awliya'ah innama dhalikumu ash-shaytanu ni yukhawwifu awliya'ah èṣù ní máa dẹ́rù ẹ̀ báyàn nígbà tó bá ti rí i pé òun ti wọ ara yẹn kò sí má ní bẹ́ẹ̀ yọ máa wá kó gbogbo àwọn èrò ntí ò yẹ kéèyàn bẹ̀rù yọ máa dábẹ̀rù ẹ̀ sí yàn lọ́kàn ọlọ́run kọ́ máa ṣàṣàánú wa. nínú àwọn àǹfààní tí wọ́n ní èèyàn jẹ samaratul imani bil qadar bẹ́ẹ̀ yẹn bá gba imani tọ́gbọ́lọ́ ń gbọ́ débi pé ntọ́lọ́run bá ṣe ló ṣeé ṣe o. wọ́n lára ẹ̀ ní tọ́rdùl i'jabi bin nafsi tọ́rdùl i'jabi bin nafsi ara àrùn táwọn dókítọ̀ kápẹ́ ẹ̀dùn ní òun ní gbérí máa ń káyì ìjọ rẹ̀ ní lójú táwọn àlùfáà wa ṣe tíra àwọn pè ní amradu al-qulub àwọn ọkàn al-Imam Ibn al-Qayyim ló wí bẹ́ẹ̀ ọlọ́mọ ṣe o àwọn èèyàn àwọn méjì lọ́mọnìyàn nílà nǹkan méjì làwọn máa bá lára ọmọnìyàn al-qalbu wal-jismu ara àtọkàn dókítà àwọn méjèèjì sì yàtọ̀ Ibn Qayyim ní dókítà ara àmọ́ dókítà ọkàn òun làwọn ànábì Ọlọ́run àtẹni ojogún ànábì Ọlọ́run àwọn ni wọ́n máa wo kí àwọn àlùfáà àwọn ni wọ́n máa wo àwọn kí ni amradu al-qulub Ibn Qayyim ní ọmọ wa ṣe fọmọ nìyẹn
àwa wá di àwa rí pé ntọ́mi èèyàn ń devote nínú resources nínú time nínú owó nínú gbogbo nǹkan láti tọ́jú ara kódà bí wọ́n bá fún un ní 10% tí wọ́n yẹ tọ́jú ẹ̀mí wọn bá gbádùn ara náà níta nasara èmi kọ́ yìí mi ní bàbá lè rọ́jú ká ná 10% yẹ sọ́kàn ọkàn ọ̀dà wà gbádùn ara náà torí tí ọba sọ́kàn ara ọ̀dà òun là fọ́ olórin kan fi ní anta birruhi la bil jismi insanu anta birruhi la bil jismi insanu kí ni jẹ́ yàrá rẹ̀ ọkàn ni kìí ṣe bọ́dì it's very clear bẹ́ẹ̀ yẹn bá kú lónìí tí wọ́n gbé kalẹ̀ nísìnyí ẹ wàá béèrè pé kí ló kú lára ẹ̀ orí rẹ̀ ni ọmọ èkejì ọba máa pé yẹn kú kódò wọn bí yẹn pé kí ni jẹ́ pé ó kú erí ni ẹsẹ̀ ni ìtàn ní gbogbo tí tèmi máa rí lára wọn náà ti rí yìí wọ́n wàá sọ fún pé kíní kan ti kú òun ní jẹ́ kí gbogbo tí torí ńlẹ̀ wọn nítumọ̀ òun lọ kú ńbẹ̀ ní gbogbo ntòkù ńbẹ̀ wọn nítumọ̀ mọ́ kọ́dà bọ́ bá pẹ́ díẹ̀ sí nísìnyí wọ́n sọ fún pé ọmọ fi ankaji bì bo ọmọ fi bomú ni bàbá tètè lọ́ọ́ bò mọ́lẹ̀ Ibn Qayyim tíyẹn bá kàtírà Ibn Qayyim ní Tibbu Nabawi yóò rí àjàyíbá ọ̀la nǹkan méjì là àwọn máa ṣe lára ọmọ ni al-jismu wal-qalb níbi tá a fi bẹ́lẹ̀ yìí lọ ni pé lára àwọn àrùn táwọn ànábì ọlọ́run wá wòsàn àtàwọn àfa òun ní kéèyàn jọ rẹ̀ lójú kó rò pé nítorí pọ́lọ́ ń kọ̀ dín nǹkan kan sí òun máa ṣe jẹ́ lómi lọ ni ẹ̀wọ̀n tó lọ sọ ń pa Qarun nínú al-Qur'an al-Karim ọlọ́run la adẹ̀wò sí Qarun adẹ̀wò sí ọlọ́run describe owó Qarun náà ńgbà náà pé ntí wọ́n máa fi tilẹ̀kùn lé owó kọ́kọ́rọ́ lásán kìí ṣe lé owó kọ́kọ́rọ́ rẹ̀ gan àwọn alágbára èèyàn wọ́n rù wọ́n sì máa mí kọ́kọ́rọ́ lé owó ọlọ́run níbi wọn bá wá wí fún Qarun náà pé ẹsẹ̀ tó ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run kí ni Qarun náà máa wí ńgbà náà wọ́n ní Qarun náà máa wá pé innama utituhu ala ilmin indi my qualification mi ni àwa ṣiṣẹ́ àtọ́rọ́wọ́ yìí ni o sì béèrè pé ọba ìpèsè lèèyàn fi ń lówó gbogbo ẹni tí ń pọ̀ òun ṣiṣẹ́ òun fi lówó kọ̀sẹ́ ni ó yẹ ààbú yẹn dákun o kọ̀sẹ́ ni ó yẹ kó lówó táwọn ti ń sọ jíjà ọba ìpèsè ìgbé òṣìṣẹ́ tá a mọ̀ kó ṣiṣẹ́ tọ́farasé tọ́lágùn àmì ẹ̀rántí tí Imam Shafi'i wí ta kà fúnra wa bẹ̀rẹ̀ kínní ó ní tí ń jẹ́ kádàrá náà nù bu'sul labib wa tibi aishil ahmaq. nípa báyìí tíyẹn bá gba imanu bil qadari gbọ́ yóò ṣàǹfààní pé níwọ̀n bá àbíkọ́tì ẹ̀ mẹ́jọ rẹ̀ lójú rárá tọrọ mọ̀ pé ẹ wo Qaruna tọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń jọ́ tọ́lọ̀ wọn gbà mú kọ́ wẹ́rẹ́ báyìí ni ala ilmi ǹdí ilmu wo ni ń bẹ lọ́dọ̀ ẹ̀ agbára wo ni wọ́n fi ní tó níyàbá dẹ́ sí ọ tá a sì lè ka ọ̀rọ̀ Ọlọ́run bọ́ba nà ó sì tún lè ṣe kíni ó lè ka bí ìgbà tí ìwọ náà nẹ ní síyàn tẹ́ ẹ sì jà tó ní ọ̀yàn dé ẹni mi ó sì ká ní rẹ̀ Ọlọ́run lè ka Ọlọ́run kọ́ máa kájú àánú rẹ̀ kó lára gbogbo wa o àmọ́ ẹ dákun ẹ jẹ́ kọ́ ọmọ nìyàn náà mọ̀ wọn bá rẹ̀ àwọn àfáàní lára ti kádàrá imanu bil qadari máa ṣe lára èèyàn òun ni tordul i'jabi bin nafs ìmọ̀ ẹ̀jẹ̀ kọ́ mi èèyàn mọ̀ bá rẹ̀ bí èmi kọ́ o Ọlọ́run ló kọ́ o ntẹ̀ rí yìí iṣẹ́ Ọlọ́run ni o kò ní jẹ́ ọjọ́ra rẹ̀ ní ojú ọlọ́mọdé àjọra lójú o. nínú samaratul iman bil qadar èyí tí àwọn afa ṣàlàyé fún wa òun ni tordul alqalaq pakaleke kọkàn ọmọ balẹ̀ kankan àwọn afa níbẹ̀ yẹn bá ní iman bil qadar yóò dínkù lápá bíi inú àwọn tíra tí ó yẹ kéèyàn máa kà bọ́ bá jẹ́ pé kọ́lá kò máa dà láàmú bó ni ó dà lọ́la bó lọ lórí ọ̀la tí mà bó dìgbà náà wọ́n ń pè tíra kan ní istamti' bi hayatik istamti' bi hayat wọ́n ti tu sí ìbò wọ́n ń pè ní enjoy your life gbádùn ayé rẹ̀ yìí torí pé nínú àwọn àfa níbẹ̀ yẹn ọba gbọ́ kádàrá yé kò ní gbádùn ayé wọn lẹ́yìn tí ọba ní imanu bil qadar kò ní sékìní ẹ̀yin lẹ́ẹ̀ máa rò pé ń gbádùn wọn gbádùn kò
kò ní tó bẹ́yìn tí ń rí kó ní lónìí òun síbẹ̀ náà kò tẹ́ lọ́rùn kò mọ̀ kó òun ní yóò tún máa wò hàn náà ni. òun là nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìlàjù tá nàbì introduce ń bẹ̀ òun ni pé má wọ ẹni ó ju ọ lọ má wọ ẹni tí kíni wọ ẹni tí ò tó ọ. mo wà lọ́dọ̀ kan náà àwọn ọ̀gá mi kan jò ní mo tọrọ gáfárà láti lo example yìí but all relevant púpọ̀ kì í yọ̀sẹ̀ kan lọ sísìn. wọ́n wá ń bọ́ ọmọ kan sọ̀rọ̀ wọ́n bínú sí kí ni gbogbo irú Islam wo ni Islam kì í yìí kí ló ṣẹlẹ̀ wọ́n ní torí pé kò rí admission láti lọ ṣe PhD nílùú èkó wọn lọ wá ní depression kò wá lè ṣe nǹkan kan mọ́ nígbà táyé ti fẹ́ ayé sú tó ṣe pé wọ́n ti ń pa aṣọ nísìnyí bí wọ́n bá tètè múra sí irú wọn Allahu Akbar hòtẹ́ẹ̀lì tẹ́lómi ńlá la gbé bí mọ́làmú mi náà bá jẹ ìsanwó ọjọ́ kan ẹlòmíì ò sùn hòtẹ́ẹ̀lì rí ìgbé wọn ti ń pe kíní kan ní hòtẹ́ẹ̀lì bí báyà táwọn dọ́kítọ̀ sọ̀rọ̀ àjọ jẹ búùkù ọjọ́ kan kóun náà tiẹ̀ mọ wàláì bọ́lọ̀ ti pín ayé nù ẹlòmíì sọ fún wa pé ní kọ́nà kóun tiẹ̀ wọnú pléènì lẹ́ẹ̀kan wọn léwu jáde pé kọ́jẹ́ wa lé jáde kọ́jẹ́ mọ́ fò òun ọmọ wa fò lọ yọ ọmọ gbogbo ẹ̀ náà ọlọ́run sí náà tí ó bá jẹ́ bẹ́ẹ̀ téèyàn bá ka ìtàn tí àwọn tí ń ṣẹlẹ̀ especially láwọn Japan àwọn Japanese lówó mílíọ̀nìyà yóò wá búùkù hòtẹ́ẹ̀lì yóò sanwó ọjọ́ kan ọjọ́ méjì ńgbà ọba yà wọn ò rí kó ti hàn gàrẹ́ sínú yàrá ní hòtẹ́ẹ̀lì bóyá bísínẹ́sì kan ló rò pé billions ni ó jáde ńbẹ mílíọ̀nù ló jáde ọ̀tán bẹ́ẹ̀ bá ní al-imanu bil qadar gbogbo nǹkan báyìí gbọ́dọ̀ jìnnà sí wọ mùsùlùmí ọmọ arántí àdídì ànábì kébí wọ́n bá ń lé bílíọ̀n àwọn kan ní lé mílíọ̀n kọ́lẹ̀ lómi ń lé 1000 tọ́wọ́rì ọ̀bá ní ọ̀gá wa yìí wá ń sọ fẹ́ nìyẹn jọ owó òsì ronú pé ẹnìkan ò ní first degree kọ́rọ̀ fẹ́ kà local university bẹ̀lẹ̀ national bẹ̀lẹ̀ federal bẹ̀lẹ̀ ìlú èbó ni wọ́n ti ka first degree ọ̀ka second degree wọ́n wá ní ọ̀sáyè PhD ayé wa fẹ́ parẹ́ ẹni tí àwọn tí a máa lẹ́jọ́ jẹ́ paasi wà ẹ́ kì í bọ́ ó ṣe wàláì ọ padà pàtì pé máa gbé bẹ́ẹ̀ kò sí inú kádàrá tó ń ọ gbìyànjú. ó sì ń ṣe mí. nípa báyìí istamti' bi hayati Sheikh Muhammad ibn Abdulrahman al-Urayfi àwọn aṣèjọra náà wọ́n sọ àwọn àtàtọ́ pọ̀ àmọ́ sọ yọ kan àbí méjì wọ́n làwọn lọ ìlú kan jọ kan àwọn yẹn wá wọn kọ́ mọ́sálásí kan bí wọ́n àwọn mọ́sálásí táwa náà máa kọjọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí yóò ní parí wọn lọ mọ́sálásí kọ́ sànù wá lù yìí mọ́sálásí náà ní pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ láwọn wá dé bá ní sẹ́wọ́n náà kò sówó náà ní à bàbá olówó kan tí ń sẹ́ ń bẹ́ẹ̀ lù yìí àwọn máa bẹ́ẹ̀ náà bàbá wọn débẹ̀ wọn làwọn wá wọn débẹ̀ àwọn tó lọ wọn sì ṣàlàyé fún bàbá yìí ọlọ́run sì lẹ́rọ ọlọ́run bá ó gbé chẹ́ẹ̀kì jáde ọkọ̀ owó ńláńlá fún wa ẹ máa mú chẹ́ẹ̀kì yìí lọ lọ́sùn kankan ẹ lọ sí ẹ lọ fi ṣètò ọlọ́run. wọ́n ní káwọn tó wá jáde àwọn wá discover pé ibi ó ti mú chẹ́ẹ̀kì jáde ó tún wá fa nǹkan kan jáde ńbẹ̀ nígbà táwọn ó rí o ní wọ́n bá ń gbómi oògùn kan báyìí àwọn fẹ́ẹ́ rí oògùn rí ọba dà sọ́hùn ó fomi lé káàmọ́kùn lọ sí òsì àwọn òrí pọ́ọ̀rẹ̀ yà ọlọ́run ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló dé àwọn làwọn sátọ̀ ń pinpin kó pa àfa làwọn padà sọ̀rọ̀ fáwọn pé sẹ́rí oògùn yìí láti tó tó ọdún mẹ́wàá bóun ọba lò òun ò ní sùn bóun ọba lò bẹ́ẹ̀ ti rí kóun lò yìí alẹ́ ọmọ ẹlẹ́ àárọ̀ ọmọ bá bóun ti yanjú kalẹ̀ jàgbé wọn máa ní ìrònú ní ẹgbẹ́ wọn sùn ẹni tí ń lè gún yàn mílíọ̀nù kò tún wá lè sùn ó ní wọn ló ti tó ọdún mẹ́wàá báyìí tó wọn bá lò ńjọ́ kan kò sórun ibẹ̀ wọn akọ́jà àjà ìbàdàn wọn làwọn sáṣẹ yẹn wọn wá sí fún àwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn wá jáde ẹ máa wo gbọ́ lọ́rùn níbi àwọn tí wọ́n ń lọ àwọn wá kọjá níbìkan tí wọ́n ń tún títì ṣe lọ́wọ́ sẹ́gbẹ́ tí wọ́n bá ń tún títì ṣe àmọ́ rírọ̀ ẹ̀ Saudi náà wọ́n ó gbé jẹnẹrétọ̀ ńláńlá sẹ́gbẹ̀ẹ́ títì
tí wọ́n máa fi tán bá fẹ́ lò náà yọ máa dáhùn oúnjẹ yẹn tó fi máa ti gbogbogbò ní tọ̀. ibi tí ò sí kòtò ibi tí ò sí. ẹ̀kílẹ̀ rẹ̀ o. wọ́n ní irú kínní yìí bí ó gba àwọn katakata òǹbẹ̀ǹbẹ̀ tí jẹnẹrétọ̀ ń pariwo gbogbogbò àwọn salama àwọn ọgbọ́n ẹnìkankan kò sẹ́ni akáyà yín ni nígbà tí àwọn ó débẹ̀ àwọn rí i pé bàbá ọlọ́dẹ ẹbẹ̀ ó ti sùn. pẹ̀lú àdúgbò àwọn wá dó àwọn òdi àwọn sáwọn wà á dọ̀ ọlọ́ọ̀bá pé àlọ́wọ́ àgbà ẹnìkan bẹ́ẹ̀ lólé rẹ̀ lọ́dà ac gbogbo ẹ̀ dákẹ́ kò lè sùn àbíkọ́ sẹ̀sẹ̀ dàgẹ́ ìwọ wá wà lẹ́gbẹ̀ẹ́ ọwà àkọ́kọ́ náà wà lójú títì ẹni eléèkú ní èjì aláriwo etí tí wọ́n ń pariwo yìí náà ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí ó sì sùn lọ. ó sì ọgbà yẹnyẹn wọ́n ní kọ́ àfìgbà táwọn jí gbogbo báwọn ti dúró yìí náà kò tiẹ̀ mọ̀ pé ẹnìkan dúró wọ́n láwọn wá rí létí ẹ̀ mọ́ bí àwọn tí ń bọ̀ pé Allahu Akbar Allahu Akbar. Èkejì àwọn kan náà sọ eléyìí nínú àwọn àfáà mi kan lọ sọ fún mi ẹnìkan bẹ nínú àwọn olówó tó pọ̀ mí ní dàpọ̀ ẹ̀ ní Saudi ẹni náà ti kú nísìnyí kò tí nínú àwọn tó lówó tó pọ̀ gan ní Saudi ó sì jẹ́ ní Ọlọ́run ọláwọn ọmọ rẹ̀ nígbà tó ti dàgbà tí ò lè jáde mọ́ àárẹ̀ náà ló tètè sọ dàgbàlagbà àwọn ọmọ yìí ló ń mójútó gbogbo iléeṣẹ́ rẹ̀ kankan ẹ̀ á mọ̀ pé àwọn ọmọ ń gbà ní àwọn ọ̀fẹ́ mọ bó bàbá yìí ṣe bàbá tó mọ ibi tóun náà ti dìde yọ máa ṣàánú àwọn èèyàn bó ṣiṣẹ́ kan bá ti ṣe kí ní àwọn ọmọ yọ kàn fáyà rẹ̀ ni wọ́n sáwé wọ́n wá sákàn wé wọ́n wá fún ní kílẹ̀ máa pè ṣe àmọ́ ìkòròdú ní háì pé máa lọ ọdún rẹ̀ final exit ọwọ́ àti gbà sọ́wọ́ wọ́n ní bó ti yọ sí bàbá yìí ẹ̀rú bá bàbá pé ó ṣe déyà yín ó ní àmúṣàmọ̀wọ́rì ọ̀rọ̀ kan náà ló ń wá sọ fún ọ àwọn ọmọ rẹ báyìí ni wọ́n ṣe fún un wọ́n sì ní kó wọn máa lọ lóhùn òun lọ o àmọ́ máa wulẹ̀ tí bí a mọ̀ kí ni èló ni wọ́n jẹ ọ́ ọba fa chẹ́ẹ̀kì jáde wọn lọ kọ́ dọ́bù owó tí ń bá wọn máa jà sí pé máa lọ wọn lẹ́nu ìwà gba chẹ́ẹ̀kì àfa àwa kan lọ sọ fún mi hajj tó lọ yìí wọn lẹ́nu ìwà gba chẹ́ẹ̀kì wọ́n fẹ́ máa padà bàbá yìí wá pè padà wọ́n wá pè padà pé ọmọ tó lọ sí fún ọ ọmọ tí Ọlọ́run ṣe fún ọ ó ní wàláhì bóun ti rí ọ yìí pẹ̀lú àlàáfíà yìí tó bá yẹ kó ṣeéṣe kóun ò fi gbogbo dúkìá àwọn ra àlàáfíà tí òun rẹ jù àmọ́ kò ṣeéṣe fún un nítorí òun fẹ́ fún ọ náà wọn náà mórí Ọlọ́run o sàlámù alaykum. wàláhì ó tún wò ó tún kún wò pé eléyìí ní ṣẹ̀ṣẹ̀ ń sìn ní lówó ló ṣe gidi gbà ló ṣe òun lòun sì jókòó bí wọn bá ti òun ò lè lọ bìkan gbogbo eléyìí fi ń yé wa pé bẹ́ẹ̀ bá gbà pé kádàrá ń bẹ wàláhì yóò gbádùn ayé bẹ́ẹ̀ bá sì gbà la yastamti'u bi hayati ọ̀rọ̀ nǹkan sọ wa mẹ́ ní ìparí ọlọ́run bá kí ó ṣamọ̀nà gbogbo wa ẹ̀dá kan ọ̀rọ̀ nípa kádàrá gẹ́gẹ́ bá a ti wí kì í ṣe ní tíyẹn lè fi wákàtí kan wákàtí méjì kọ́dà wákàtí mẹ́jọ mẹ́wàá sọ àwọn báàbò kọ́dàrí náà bá ń pa àwọn kan ní àwọn tí technical area sí ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ kádàrá ní lẹ́lẹ́ kọ́dà àwọn àfa kan ní fahuwa as'abu abwabil àkídà torí pé bí yàn bá rọra yọ kọlọ lọ́run látàrí ọ̀rọ̀ kádàrá advice wa wá ni pé kódà kéèyàn ọmọ máa wófin tó tó kádàrá púpọ̀ àwọn afa máa wọ́ọ̀nù wa ẹnu èyí tí ò ní mú olùgbọ́ ọlọ́run gẹ́gẹ́ bí èyí tá a kà yìí àbómi tó bá rí kanu tíra mi al-imanu bil qadari khairihi wa sharrihi ọgbà kádàrá gbọ́ ọ̀dà ni o àbí ọkùnrin ẹ̀ka àtọ́mọ̀pọ́lọ̀ náà ní í ṣe gbogbo ẹ̀ ọlọ́run ó ṣe àlékún dáadáa gbogbo wa sallallahu alaihi wasallam wa baraka ala nabiyyina Muhammad. sáwọn àwọn ìbéèrè tí ó ti wà ní ibi wọ́n béèrè pé àdìsí kan ọ̀rọ̀ àlẹ́bí kan bẹ táwọn ọ̀dọ́ pé orúfẹ́ àti làákìlá wàdí àfàtì sọ àti ọ̀rọ̀ àlẹ́bí tó ní la yahdul qada illa du'a
ọ̀rọ̀ alẹ́ méjèèjì yìí ṣé kọ̀fẹ́ takura wọn ọ̀kan ní kádàrá ti gbẹ wọ́n ti parí ọ̀rọ̀ kálukú ọ̀kan sì ní bí ẹ bá ń ṣàdúrà yóò dá kádàrá padà bá a ṣe máa tu sí náà mọ̀ pé kò sí tó lè dá kádàrá padà àfàdúrà ṣé bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ alẹ́ bí yóò fẹ́ takura wọn bisimilá. Naam. نعم تجمعون بين هذه الثلاثة. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أدوك فلان لا كسي فلان كوشا عليكم كاتب فالنبي محمد صلى الله عليه وسلم. مرقي حديث رفعت الأقلام وجفت الصحف إن بأنه تاسع ليني إنه لكتونا ونقي تكاداتي به wọ́n sì ti gbé gègé kó omi tí wọ́n ti kọ́ kádàrá àmọ́ èyí tí wọ́n fi ní ká wá ṣàlàyé nísìnyí pé bó láàṣẹ gbádìí fi yé pẹ̀lú àwọn hadithu méjì míì kí ládìí alákọ̀ọ́kọ́ hadithu pé láyọ̀ gbó ìlàdùà pé kò sí ti ń dá kádàrá padà fi àdúà àti hadithu ẹnìkan ti máa ṣiṣẹ́ tọba wa ku lam yabqa baynahu wa baynaha illa dhira fa yasbiqu alayhi alkitab pé ẹlòmíì ó ti máa ṣiṣẹ́ ọmọ nábọ̀ àbí ọmọ àlìjánnà bọ̀ yóò kù díẹ̀ kó ṣe kí ni kọ́wọ́ ní kádàrá ti jáde fa yasbiqu alayhi alkitab aw alqadar alkitab fa yadkhuluha aw fa ya'mal bi'amali ahli an-nar fa yadkhuluha nípa báyìí hadith alákọ̀ọ́kọ́ yìí ó ti yé a sì ti ṣàlàyé tí ó jẹ́ káàdì ìfì ẹlẹ́ẹ̀kejì náà yé wa lọ́nà wo maratibu mẹ́rin ní ń bẹ fún kọ́dàrà ìmọ̀ ọlọ́run lẹ́yìn ìmọ̀ ọlọ́run ní kíni alkitaba lẹ́yìn rẹ̀ ló tó kan kíni almashi'a ní paríparí ló tó kan alkhalqu ìgbà tí mọ̀rọ̀pá ti tu lẹ́ẹ̀kan pé ọlọ́run ti mọ̀ ọ́ wá ní wọn kọ́ àkọọ́lẹ̀ ó ti wà lákọọ́lẹ̀ the next stage wa ni kọlọ́wọ́ fẹ́ bọ́bá wa fẹ́ tán ni ó tó wá ṣe kínni ni ó tó wá dá a jẹ́ pé n ti ń bẹ nínú ìmọ̀ ọlọ́run tó ti ṣáájú kọ́dà ó ti wà nínú àkọọ́lẹ̀ bọ́lọ́wọ́ ọba fẹ́ kò ní í ṣeéṣe ó ṣeéṣe kó ṣe pé láàrin ìgbà yìí òun lẹ́nu yìí ṣàdúrà kọ́lọ́wọ́ ọba wa ṣá a kọ́yàtọ̀ fún tí ó ti fẹ́ tẹ́lẹ̀ tó ti wà tẹ́lẹ̀ àmọ́ gbogbo rẹ̀ ọgbọ́dọ̀ àwọn àfáà ní ká mọ̀ pé ó ṣèèṣì ò sínú ọ̀rọ̀ Ọlọ́run ẹni tí ó ṣàdúà yìí wọ́n ní kọ́dọ̀ ó ti wà nínú mọ Ọlọ́run náà pé yọ ṣàdúà bọ́bá wa ṣàdúà láàtò ṣe nǹkan báyìí fún a gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ nǹkan kàn yìí ṣèèṣì lọ́dọ̀ Ọlọ́run lójú tiwa ni ó ti hàn pé bá a ti tó yìí pé ń gbọ́ ìtọ́lọ́mọ ọkọ̀ kó tó wá fẹ́ ó ṣàdúà àmọ́ kọ́dọ̀ ó ti wà nínú mọ Ọlọ́run gbèrú ẹni bẹ́ẹ̀ àdúrà ni ó jà sànú ẹ̀ tá a fi yí nítorí wàá nu àkọọ́lẹ̀ rẹ̀ padà. Eléyìí àdìsí ń pàtàkì wọ́n máa fi encourage wa gẹ́gẹ́ bá a ta wílẹ̀ kan pé àwọn asbab àwọn sábàbí àìgbà sábàbí ti pé bọ́lọ̀ máa ti kọ́ pé yọ̀ọ̀dà mú àwọn sábàbí ara asbáàbù ní kíni àdúà kẹ́yìn ọ̀bẹ lọ́n gbogbo bí èèyàn bá wà kọ́ máa bẹ lọ́n kọ́dà bí wọ́n bá láwọn àwọn ti rí náà sí ọ pé kò ní í da pé mi ọ̀bẹ lọ́n yọ̀ ọ̀dà ntàdí ìfìyí nínú náà. Jazakumullahu khairan. Ẹ dákun jama ara àwọn obìnrin kan ló kọ ìbéèrè náà wá ó ní ọkọ ọfẹ ìyàwó méjì o gbogbo àti ọkọ bá wà ń tún pé kóun ó ṣe sùúrù wọn lẹ pé kádàrá ni kádàrá ni yìí máa wá bí òun pé kádàrá ó sì wọ́n nù àmọ́ níbo làwọn sọ̀rọ̀ lọ́rọ̀ kódà ó tiẹ̀ ó dáa pẹ̀lú obìnrin báyìí sọ jáde obìnrin bá ń bẹnu rẹ̀ tí kò sọ jáde àní mà ọlọ́run ó ṣàlékún ìmánì tiwa àti tiwa obìnrin bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé bọ́bá ipò obìnrin yìí wí bẹ́ẹ̀ tí ló wì yìí kó tọrọ
àforíjì Ọlọ́run àní pé kádàrá ó sì wo nu àbí kíni pé kádàrá ó sì wo nu. bọ́ba yìí kó wí bẹ́ẹ̀ ó léwu ẹ dákun Ọlọ́run kan máa Ànábì sallallahu alaihi wasallam ní àwọn ahányàn ó lè gbé yàn wọná ẹ dákun ẹjá máa fi èsì tá a máa bó tilẹ̀ wù kí ni wọ́n máa bí yàn tó kádàrá ó sì wo nu kíro obìnrin báyọ̀ tọrọ àforíjì ńgbà tí ó mọ̀ tẹ́lẹ̀ Ọlọ́run ó foríjì gbogbo wa káwá padà sórí ìbéèrè ìpè ọkọ fẹ́yàwó ni wọ́n á ń sọ fún ìyàwó rẹ̀ pé kádàrá ni ara ń tà wílẹ̀ kan ni pé ọkùnrin fẹ́ di jàbárí nù wọ́n fẹ́ di kíni jàbárí nù pé Ọlọ́run lọ́kẹ́ tì wọ́n pé kó wọ́n lọ Ọlọ́run yọ̀ǹda kéèyàn fẹ́yàwó ó sì fi májẹ̀mú kalẹ̀ pé bọ́ọ̀bá fẹ́ ọ̀kan bọ́ọ̀bá lágbára méjì bọ́ọ̀bá lágbára mẹ́ta bọ́ọ̀bá lágbára mẹ́rin kìí ṣe pan dispute pé ń bẹ nínú kádàrá tiẹ̀ pé yọ fẹ́ yàwó méjì o túláàsì gbogbo tí ń bá ń ṣẹlẹ̀ sẹ́ tó bá ṣẹlẹ̀ láyé ọ̀tí wà fil qadar àmọ́ ń bí eléyìí lọ ní ta pé ní al-ihtijaju bil qadar kéèyàn máa wá fi kádàrá gbèrè lẹ́sẹ̀ torí pé ntí mo fura ń bi ìbéèrè yìí ni pé bóyá ọkùnrin yóò wá ṣe ntọ́ yẹ kó ṣe ní déédéé ara kò gbọ́dọ̀ wá mọ̀ ká kádàrá ni kádàrá kádàrá ń bẹ lọ́tọ̀ ntí ọmọ anabi adama bá ṣe ní ntọ́ yẹ kó ká bu kọ́lọ́hún ó bu èébú rẹ̀ yọ gbà lọ́tọ̀ èyí tí ọba ní èébú nú kéèyàn fẹ́ yàwó tí ń bá ń ṣe déédéé láàrin ìyálé àti ìyàwó èyí wọn ò lè bú nú kò sì wá nídìí a máa fi kádàrá ṣe kínní ká máa fi wá àwáwí lórí eléyìí àmì ìtọ́ pàtàkì jùlọ nírú ìyàwó yìí tí ń bá ń fi ń lè wípé kádàrá ó sì wò Ọlọ́run ó ṣàánú wa kó dákun kọ́ mọ̀ wúrú ẹ̀ má Ọlọ́run ó ṣàánú náà gbogbo wa. wọ́n ní àwọn ti gbọ́ nínú tàbí wípé ẹni Ọlọ́run kan ìyá kan sì ń bẹ ọmọ rẹ̀ wá ṣaláìsí ọmọ kan tó sì bí náà wọ́n lọ lè bá ẹni Ọlọ́run yìí di ṣéwù ìyá àfáì wípé ọmọ ìyá yìí kan náà ni ó kú lọ́wọ́ ya ọmọ lọ àwọn gba ẹ̀mí ẹ̀ padà lọ́wọ́ àṣàlàyé ọmọ kan ló bí náà máa lọ ṣé àwọn àtàwẹ́tẹ́ lè yí padà báyìí pẹ̀lú agbára kan àbí àṣẹwà. Ọlọ́run ṣàánú wa mo rò pé bàbá ní parọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá a jókòó yìí láti gbọ́ tán kódé mi tí ń sọ̀rọ̀ yìí náà ti gbọ́ mo rò pé nínú àwọn ìtàn tí wọ́n máa fi ròyìn bóyá àwọn ẹni Ọlọ́run àmọ́ tí àṣejù tí wàá máa wọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam irú báyìí la Ànábì ti wí níjọ́ táwọn kan fẹ́ máa ròyìn Ànábì pẹ̀lú tí ò tó ṣe tó ìpọ́lọ̀ nìkan ló lè ṣe Ànábì ní la tutruni kama atrati an-nasara ibna Maryam ẹ má pọn mi lápọn bóró ẹ má kó bá mi lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ la Ànábì ké o sallallahu alaihi wasallam bí ẹnìkan bá pirọrọ tí wọ́n wá di tó wá dìde tó lóun ti jí kéèkú ni ẹni ọba ti kú mamata faqad qamat qiyamatuhu hadithu Jabir Abdullah ibn Jabir radiyallahu anhuma hadithun sahih Abdullah ibn Jabir sàbẹ lòun àti bàbá rẹ̀ wọ́n wá pa Jabiru bàbá rẹ̀ sógun lẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìpa tí wọ́n pa Jábìrù yìí ó dààmú Abdullahi ọmọ rẹ̀ púpọ̀ torí Jábìrù ní fámìlì tó pọ̀ gbogbo ẹ̀ wá bọ́ sọ́run ọmọ rẹ̀ àgbà Abdullahi kọ́dọ̀ wà nù àwọn àtàn pé ó jẹ àwọn gbèsè kan tí ń san àwọn gbèsè kan ó difficult fún un bó bá ti wá dọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìwà Ànábì gbogbo tí ó fi gbé ìbànújẹ́ ikú Ànábì a máa sọ fún un ọwọ́ adijọ́ kan Ànábì ń fún Abdullahi bin Jábìrù pé ìjọ ọmọ ntọ́lọ̀ ń wí fún bàbá rẹ̀ Jábìr radiyallahu anhu olóhùn ọmọ ó ní ntọ́lọ̀ ń wí fún bàbá rẹ̀ ni pé òkúkú ṣahidi lẹ́yìn anabi Ọlọ́run anabi Muhammad sallallahu alaihi wa sallam
n ti ń ṣe fún ọ ní gbogbo rẹ̀ òun ni wọ́n náà ti ń rí lẹ́ni ọba kúrú kú báyìí àmọ́ ǹjẹ́ nǹkan kan tiẹ̀ tó ń bẹ tó rò pé o tún lè béèrè tí mo tún lè ṣe fún ọ lẹ́yìn gbogbo yìí tí mo ti fi hàn yìí anabi ló ń wí bẹ́ẹ̀ o hadithun sahih ọni Jábìrù wa sọ fún ọlẹ́ Jábìrù wa dá ọ lóhùn pé nítorí fẹ́ nǹkan kan náà ni tọ́ba lè fi kún fún un yóò dùn mọ́ o kí ni nǹkan náà kó wọn tún padà sáyé kí wọn tún tún un pa bí wọn ti pa òun lẹ́yìn anabi lákọ̀ọ́kọ́ ń gbé dé yóò rí ni kí tó wọ́n di dọ́gbù anabi lọ́lọ́ wa dá lóhùn àfilẹ́yìn nìkan àfi kí ni àfẹlẹyìn nìkan gbogbo ẹni ọba ti kú ọdàlùkìyàmà hadithun sahih gbogbo ẹni ọba ní àkópa ìdá akẹnìkan èèyàn ni ọdàkú ni ẹsẹ bẹ́ẹ̀ yẹn bá ti kú anabi lọ́dàlùkìyàmà so nípa báyìí hadith anabi nù ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà tí wọ́n sì ní nǹkan báyìí sí kódà látọjú ayé ọ̀pọ̀lọpọ̀ wọn náà làwọn náà ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú tàn wọn. Bẹ́ẹ̀ yẹn bá ka tírà kan tí Dr. Sa'id al-Qahtani nínú àwọn afa Jami' Ummul Qura ní Maka ni àwọn afa ara Maka mẹ́mbí ìmúri wọn dẹ́ ka afa Káyọ̀dé ara àwọn afa Mustafa Dr. Sa'id al-Qahtani lọ́dọ̀ yẹn wọ́n wà ní àwọn ni wọ́n ṣe tírà tí wọ́n ní Sheikh Abdul Qadir al-Jilani aqidatuhu wa aqidatuhu wa tasawwufuhu wa shay'in min hadha al-qabil kẹ́yìn ọ̀rọ̀ kàtírà náà gbogbo nǹkan yìí ní ọba mẹ́ kọ́lọ̀ kọ́ sànù wa. ìbéèrè kan náà tún bẹ nígbà yẹn wọ́n là máa gbọ́ pé ọlọ́run ti dá ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ dákun sàṣàlátù sallallahu alaihi wasallam àwọn àdùsùn náà bí wọ́n bá àwa là máa sàṣàlátù sallallahu alaihi wasallam ẹ sàṣàlátù ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn àdùsùn náà lọ́mọ pàtàkì ànábì gbogbo ọmọ pàtàkì wọ́n ní wọ́n ti dá ànábì ọlọ́run tó dá ànábì Adam ẹ̀dá mọ̀ ṣé bẹ́ẹ̀ náà ní sọ́tù wà nínú láwùlì máa fi sí nínú kádàrá tẹ̀ ń sàlàyé náà ní bísímìlá. òun ni èsì eléyìí náà jọ ìta wí tán anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ọlátọ́lọ̀ dá ànábì ọ̀pọ̀ ju ká máa wá ntí ò sí ká máa pé ń bẹ lọ mo tún rántí tíra kan mo ti wúyẹ lákùn bẹ́ẹ̀ yẹn bá lè kà ọ̀dà púpọ̀ tíra náà là ń pè ní huququl Mustafa sallallahu alayhi wa sallam bayna al-ijlali wal-ijfa tí Dr. Sadiq ọmọ Sudani ló ṣe gbogbo ń tẹ́ ń béèrè lọ́wọ́ à ń bẹ́ wọ́n wí nǹkan báyìí parí ọlọ́run ṣe bá ọlọ́run ò ṣe lè fa nàbí àmọ́ ṣe báyìí fún un ara ẹ̀ náà ni pé kọ́dà àwọn nígbà nàbí bá ń rìn sallallahu alaihi wasallam ànábì ẹsẹ̀ méjèèjì ní ma ẹ̀dá fún èébú lè yín wà bí níta ànábì tọ́lọ̀ ń ṣe fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀ lọ jàrá tá ànábì ò ní di ká ṣẹ̀ṣẹ̀ máa wá ẹni tí ó bá tó nǹkan láṣẹ̀ṣẹ̀ máa wá pé ẹ bá wa parọ́ pé ọlọ́run tó fi léyìí kún fún un kí wọ́n bá àmàléyàn wàláyà anabi kọjá bẹ́ẹ̀ èsì lórí eléyà anabi náà lọ́ọ́ dáhùn ẹ̀ o lórí ìbéèrè yìí anabi ní kullukum min Adam wa Adamu min turab anabi ní gbogbo ọmọ anabi Adama látara Adama láti jáde anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ọmọ anabi Adama ni ọmọ anabi Adama ni anabi Adama sì ní min turab inú yẹpẹrẹ lọ́ọ́ ti dá anabi Adama so àmọ́ gbogbo àwọn kan wọ̀nyí bí mo ti wí kódò lè já níyàn dáadáa làwọn tó kọ́ kalẹ̀ fi kọ́ àmọ́ ẹ jẹ́ ká sọ fún wọn pé àti anabuwa Muhammad sallallahu alaihi wa sallam àti Sheikh Abdul Qadir Jilani rahimahullahu ta'ala nínú àfa sunna ni wàllayi bí wọn bá délé Iraqi nínú àwọn àfa Hanabila doni madhabu Hanbali ni madhabu ahlu sunna wal jama'a tó hàn jù nínú àwọn ògbóǹtarìgì àfa Hanabila ni Sheikh Abdul Qadir Jilani àwọn Hanabila àwọn Saudi wọn jẹ́ bẹ́ẹ̀ gbogbo Saudi Hanabila ni wọn nínú àwọn àgbà afa Hanabila ni Sheikh Abdul Qadir gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè já níyàn dáadáa làwọn èèyàn fi kọ́ pé ẹkún fi lè kún wọn ò nídìí ẹ̀ ọlọ́run pọ́n wọn lé ọjà akásẹ̀sẹ̀ máa wá fi ntí kò ní ẹ̀rí ká máa fi ròyìn wọn wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. alhamdulillah jazakumullahu khairan
ibi abáti ẹ̀wù ànẹ́bì dé àti ìráyè tẹlumi àbí bẹ́ẹ̀ kọ́ ni níbi abáwù ànẹ́bì dé sẹ́ àti ìráyè tẹlumi àti tí wọ́n kọ́ sí yẹn lọ́rùn ni àti tí wọ́n kọ́ sí lọ́rùn ẹja lórí ìtànẹ́bì tẹ̀ tí ó dàbí gbogbo àgbáyé ẹnu gba àwọn ìtọ́jà mi lé lágbájá àti làkásìgbè ni ká gbé sí ẹgbẹ́ kan ọlọ́run tó ṣe àmọ̀nà wa gẹ́gẹ́ bí ìbéèrè tí ó wà yẹn tó náà láfi káńsẹ̀ rẹ̀ ńlẹ̀ lónìí ẹni yẹn béèrè pé Kùránì tí ń sọ̀kalẹ̀ ṣé ó ń sọ̀kalẹ̀ ó tó di pé àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ fún Ànábì Muhammad ni àbí nígbà táwọn nǹkan yẹn ṣẹlẹ̀ iná ní ìtàn ní ṣe dédé rẹ̀. ìtàn àbí àwọn ìtàn yẹn. ǹjẹ́ ń bẹ́ẹ̀ náà Kùránì yẹn ṣe tàn nìkan ṣe tàn lẹ́nu ìbéèrè. àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ń bẹ. ní kúkúrú méjèèjì yìí ní bẹ́ẹ̀ náà Al-Qur'an al-Karim àwọn tó jẹ́ ń ta lè pè ní al-awamir àwọn àṣẹ ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí kó tó ṣẹlẹ̀ lọ́lọ́run ó ti ránṣẹ́ sí Ànábì sallallahu alaihi wasallam pàwọn láṣẹ pé wọn ó ṣe báyìí pàwọn láṣẹ pé wọn ó ṣe báyìí èyí wọn ò lè tí ì ṣẹlẹ̀ tá Al-Qur'ani ó fi sọ̀kalẹ̀ Ọlọ́run wá pa àìmọye ìtàn bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìtàn gbogbo àwọn tó ti lọ inú bẹ́ẹ̀nbẹ́ inú àwọn hikami tọ́lọ́run fi pàtàn fún Ànábì ńgbà míì ni pé nígbà míì gẹ́gẹ́ bí ọmọnìyàn báwọn kèfèrí bá ṣe tó bá fẹ́ kún Ànábì lẹ́mìí Ọlọ́run wà rán létí pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún Musa wọ́n ṣe báyìí fún Yusufu wọ́n ṣe báyìí fún Lamayin gbogbo àwọn eléyìí tó ti ṣẹlẹ̀ lọ́lọ́run pa ní ìtàn fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam so méjèèjì náà ní bẹ́ẹ̀ nù Al-Qur'an al-Karim wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Jazakumullahu khairan. Ọlọ́run kò bá a dúpẹ́ fún ìgbà wa jàmá. A'udhu billahi minash shaytanir rajim. Wa yaqulu alladhina kafaru lasta mursala قل كفى بالله شهيدا بيني وبينكم